80% àwọn tó máa ń lẹ̀mí ẹ̀ tẹ́ bá stress family lineage wọ́n ní òrìṣà tó ń bọ nílé wọn. ọkọ̀ ọ̀run wà, kúrékùré wà, ọ̀gbáǹjẹ́ wà, òkìtì ọ̀gán wà, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣe pínra wọn nìyẹn, bẹ́ẹ̀ gbogbo wọn ọkọ̀ ọ̀run ni. bí ẹ̀mí Ọlọ́run bá lòyàn ẹni yẹn ó mọ̀ pé ẹ̀mí lòun, gbogbo ohun tó rí inú ẹ̀mí tó bá padà sínú ara yóò mọ̀ ọ́. bí ẹ̀mí ègùn yẹn bá gùn wọ́n, gbogbo ohun tí wọ́n bá sọ nígbà tán wà nínú ẹ̀ wọn kì í mọ̀ ọ́. wọ́n ń gòkè 21 days 40 days yẹn nínú 100 agídílẹ̀ ó fi rí original tó jẹ́ 9. kò sí ẹni tó ní àjọṣepọ̀ lójú oorun tíṣẹ́ tó ń lọ síwájú mọ́. àwọn alákanwà tí èèyàn bá la ayé èèyàn ò tó tẹ̀síwájú mọ́. àwọn ọkùnrin tó bá níyàwó ọ̀run bá la ṣe máa ń dá àwọn náà máa ń sábà sọ pé wọ́n máa ń ní ìbálòpọ̀ ojú oorun. the 80% àwọn wòlíì tó máa ń ríran fọkọ ọ̀run mo máa sọ kankan tó máa fọ́ níbi ilé mi o 80% wọn obìnrin náà máa ń sábà rí fún kó lọ́kọ ọ̀run. torí ẹ̀mí àgbèrè tó wà náà fúnra wọn wọ́n mọ̀ pé téèyàn bá lọ́kọ dandan ni wọ́n mú wọn lọ odò lọ́wọ́ wọ́n sì bọ́ra sí òòrùn lójú wọn ìmí gan máa ń bá wọn sùn lọ́hùn. ìrìngí agbógungbòrò ti Iléṣà àfẹjàbí iṣẹ́ ti Abẹ́òkúta àbóyá Ìbàdàn dẹni dísàbí àwọn wọ̀nyẹn tó bá jẹ́ ọ̀dọ̀ wọn ṣe rò pé wọ́n ṣe máa pákéjì ẹ̀ fún wa. now today mélòó nù wọn là rántí. Ọlọ́run kọ́ ló lo àwọn yẹn, èṣù ló lò wọ́n, àwọn wọ̀nyẹn nìkan lọ́lọ́run. Mósè náà ò pa sóko ó pínyà. wọ́n ní wọ́n rántí St. Thomas Day, St. kìnìkan Day, àwọn rántí St. Fìjàbí Lísàbí, St. Lísàbí Ògèdèngbé Agbógungbòrò Day. gbàwó la máa jí ní Áfíríkà. Ọọ̀ni of Ifẹ̀ òòṣà ni, òrìṣà dání. Sunday Ìgbòho òòṣà ni, Bọ́lá Ìgè òòṣà ni, Awólọ́wọ̀ òòṣà ni, Ọ̀ṣun òòṣà ni. òòṣà ni wọ́n. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150496969. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Yorùbá Gidi TV. Ọlọ́run ọba tó lọ́rọ̀, òun gangan lọ̀rọ̀, òun sì ní fọ̀rọ̀ sí wa lẹ́nu tá a fi ń rí sọ. A fìyìn àtògo forúkọ rẹ o. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, ìkànnì Yorùbá Gidi TV lẹ́tí ní láǹfààní àti máa wò wá. Ẹ farabalẹ̀ dáadáa láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin nítorí pé yóò tún ṣàǹfààní fún gbogbo olójú tó ń wò wá àti gbogbo elétí tó mọ̀rọ̀ gbọ́ tó ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́. Ẹ káàbọ̀ sórí ètò. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa pé ẹ kú ọjọ́ mẹ́ta o. Tó bá tọ́jọ́ mẹ́ta tá a ti ríra káyìn ẹ kú àti làákìrà ẹni. Mo kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta. Ìgbà òwú yóò bọ́ sí nígbà tí ó ṣe déédéé ìgbà tẹ́ ń rí mi wò. Ẹ kú ọjọ́ mẹ́ta o. Àsìkò ìmúra ọdún kérésì àti ọdún ńlá yìí yóò bá wa láyọ̀ àti àlàáfíà. Àmín. Ẹ bá dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fáwọn tó ń wò wá. Orúkọ mi ni Wòlíì S.O.T. Roberts tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń pè ní Òkìkí Jésù. Bàbá Òkìkí Jésù, àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lónìí ó ní ṣe pẹ̀lú àkíyèsí kan tá a rí nípa àwọn tí wọ́n máa ń lu ẹ̀mí nínú ṣọ́ọ̀ṣì. A ti láǹfààní àti rí àwọn míì tí wọ́n máa tọ́ka sí pé bó ṣe wà yẹn olóṣó ni o, ṣùgbọ́n Ọlọ́run ń lò tẹ́mi bá gbé báyìí yóò sọ̀ǹtẹ̀ jẹ́ǹjẹta fún yín. Ẹlòmíì nígbà tí pásítọ̀ bá ń gbàdúrà lọ́wọ́ tàbí tí wọ́n yóò kàn déédéé kígbe
ní ó ṣubú lulẹ̀ wọ́n ní ẹ̀mí lò ó mẹ́mí. Bẹ́ẹ̀ náà ni ègún sì máa ń gun àwọn oníṣàngó. Ọlọ́ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A wá wo kinní ọ̀hún, ó fara kínra, ó fara pẹ́ra, ó fẹ́ rí bákan náà. Èwo lẹ̀mí tó máa ń lo àwọn èèyàn yẹn tó sì jẹ́ wípé oríṣiríṣi èèyàn ní ń lò kó ní nǹkan ṣe pẹ̀lú ìwà tí wọ́n ń wù. Ẹ ṣeun, mo fẹ́ kẹ́ mọ̀, àjọṣe grant mi ní interview kan nígbà kan tí mo sọ pé gbogbo ohun tí à ń lò láyé origin ẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run. At the end of the day, àwọn ẹ̀mí òkùnkùn, àwọn ẹ̀mí kẹ́mi, àwọn náà duplicate ẹ̀. Anything tẹ́ bá dẹ̀ ti rí fake ẹ̀, original ẹ̀ wà. But the original is always scarce. Now, the origination of Anlu Emi started from the Bible. But as time goes on, àwọn ẹlẹ́mìí kẹ́mi wọn hijack ẹ̀. Ṣó ṣẹlẹ̀ nínú Bible pé èèyàn lù ẹ̀mí, ó bẹ̀rẹ̀ sí fèdè fọ̀, ó sì ṣubú lulẹ̀, ó ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Ẹ ṣe tẹ́ bá wọnú ìwé ìfihàn orí ìkẹrin bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní, Bíbélì wà lọ́wọ́ mi bí. Ìwé ìfihàn orí ìkẹrin bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Mo fẹ́ ká sáré kà á kí àwọn èèyàn wa kan gbọ́. Níbẹ̀ ni lẹ máa mọ̀ pé ẹ̀mí wà ní Bíbélì. Ní ìgbà tí wọ́n béèrè nínú Bíbélì lọ́wọ́ wòlíì Èlíṣà, fọ̀nà wá, kí ló máa ṣẹlẹ̀? Ó ní ẹ pé àwọn akọrin wá fún mi. Nígbà tí wọ́n sì fọwọ́ lu ìlù, ẹ̀mí bà lé Èlíṣà, ó sì sọ àsọtẹ́lẹ̀ oríran. Dẹ́lẹ̀ wọlé tí mo sọ yìí nínú ìwé ìfihàn 4 from verse 1. Ó ní lẹ́yìn kan wọ̀nyí èmi wò ó sì kíyèsí ilẹ̀kùn ńlá kan ṣí sílẹ̀ ní ọ̀run. Ohun kìíní tí mo gbọ́ bí ohun ìpè tí ń bá mi sọ̀rọ̀ tó ń wí pé gòkè wá níhìn, èmi ó sì fi ohun tí yóò hù lẹ́yìn ọ̀la hàn. Lójú kan náà mo sì wà nínú ẹ̀mí. Ó wà nínú ẹ̀mí. So mo kọ́ fi yẹn mo lọ síbẹ̀ kẹ́lẹ̀ yẹn direct. Ṣùgbọ́n wọn ò ṣubú, wọn ò máa rọ́ wọn mú. It is not gbogbo báyìí ṣẹlẹ̀. The Bible will always explain and the Bible will not expatiate what has happened. A kàn sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀. Éfà sì mọ aya rẹ̀, kìnnì kan sì mọ aya rẹ̀. Báwo náà ṣe mọra wọn? Tá bá dẹ̀ lo the language mọ ara, ó túmọ̀ sí ìbálòpọ̀. Báwo náà ṣe irú ìbálòpọ̀ náà ṣe? Ìṣètẹ̀ kí ló ń pè é, ṣé missionary ni àbí whatsoever? Àbá náà ro. Ṣé ti get the point? Ó máa ya ẹ̀. Wọ́n fẹ́ ká ní idea ohun tó ṣẹlẹ̀. But because we are witnessing àwọn tó ń ṣubú tó ń dìmú in the physical life, làwa fi mọ demonstrative kíní ẹ̀. But now, ó ṣà wà nínú ẹ̀mí. But let me put it in two ways. Ọlọ́run ò ní lòdì sí ara rẹ̀. Bíbélì sọ wípé ẹ̀mí ni Ọlọ́run, olóòótọ́ sì ni. Dẹ̀ mímọ́ ni Ọlọ́run. Ẹni tó bá sì máa bọ́ lọ́run ìgbọ́dọ̀ jẹ́ mímọ́. Ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn àti ìwà mímọ́. Láìsí eléyìí kò sẹ́ni tó lè rí Ọlọ́run. Ẹ underline yẹn. Ẹ lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn pẹ̀lú ìwà mímọ́. So láìsí àlàáfíà àti ìwà mímọ́ kò sẹ́ni tó lè rí Ọlọ́run. Then with John chapter 4 from verse 23 and 24. Ó jẹ́ ká yé wa pé ẹ̀mí ni Ọlọ́run. Àwọn tó ń sìn. Ẹni tó bá fẹ́ sìn gbọ́dọ̀ sìn pẹ̀lú nínú ẹ̀mí àti òtítọ́. Jẹ́ gbọ́dọ̀ fòtítọ́ kún. Ní ìgbà tí òtítọ́ ti kúrò nínú ìlànà ìsìn, most especially in Nigeria, òun ló fi difficult láti mọ àwọn títọ́ Ọlọ́run. And let me come straight. Bí ẹ̀mí Ọlọ́run ṣe wà, ẹ̀mí òkùnkùn wà. A máa sọ̀rọ̀ díẹ̀ léni ọ̀sà. Ẹ̀mí òkùnkùn, ẹ̀mí Ọlọ́run. Ṣé ní gbogbo àtọ́ sọ pé wọ́n ń lẹ̀mí, wọ́n ríran, wọ́n ń gòkè 21 days, 40 days yẹn. Nínú 100, agídílẹ̀ ó fi rí original tó jẹ́ 9. Across the globe ni mo sọ, gbogbo àgbáyé. Not just a single clinic. Most especially in Nigeria. Some have tagged it as a means of extorting people. It's a means of extortion. Then, wọ́n ti believe the ẹ̀ṣẹ̀ mẹ́kọ́ ṣẹlẹ̀ nínú ìwé Out of Apostles chapter 16. From verse 16 sọ pé ẹlẹ́rìn tẹ̀mí òkùnkùn bà lé. Eléyìí tó máa ń fi ẹ̀mí yẹn tó máa fi ń pa owó
fún àwọn olówó ẹ̀ ó wà ní Acts of Apostles chapter 16 bẹ́ẹ̀ so you could know pé kìíní ìwọ̀n ẹ̀gán ti wà tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ tí ẹ̀mí Ọlọ́run bá ń gbénú yàn ẹ wo àwọn tó ń wò mí báyìí if I am not of God if I am fake tí n bá lè fake yẹ automatically wọ gan fake yẹ if you have the true spirit of God in you bẹ́ẹ̀ yàn bá ń sọ̀rọ̀ you will know maybe this man is true or ládàá lọ́njọ́ tẹ́lẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ lè sọ fún wa níwèé Timothy wé pé ní òpin ọjọ́ àwọn èèyàn yóò yà kó nífẹ̀ẹ́ tọ́ lọ́wọ́ jẹ́ olùfẹ́ ti ara wọn wọ́n jẹ́ afúnnu afúnnu agbéraga afúnnu yẹn mo fẹ́ jà ẹnu á dùn ohun tẹ́lẹ̀ mi ò lè ṣe in the next 30 years sọ pé máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ nínú kan afúnnu so that is why you see on the pulpit káàkiri lónìí kí náà pé ẹnu ló kù táwọn ènìyàn tẹ́nu ẹ̀ ò bá ti dùn olùṣẹ́ Olúwa Nàìjíríà then iṣẹ́ tá a rẹ̀ ń sọ tá a bá sọ mo ti tún ń wọnú ọ̀rọ̀ lọ tá a bá sọ̀rọ̀ nípa iṣẹ́ bocatariat tó tí ọbẹ̀ wọn dùn wọn ò nílò soundboard nígbà míì kì í ṣe nígbà míì iye àwọn tó bá ń ròyìn ẹni tó bá jọbẹ̀ tó dùn á sọ pé ẹ lọ síbí báyìí kò sí bó ṣe lè sóúnjẹ tó before 6 ní ìrọ̀lẹ́ wọn á ti tajà tán àwọn kan náà máa bá ṣe kọ́ máa fi kọ́ bóyá abọ́ èlùbọ́ 5 la rò lánàá jẹ́ a fi ṣe 6 léni tó máa fi dé 15 tí kò ní tó torí ìròyìn ó máa gbé wọn lọ. then mo ń sọ fún èmi àtọmọ mi sọ̀rọ̀ kan lọ́sàn-án ní ọ́fíìsì mo sọ mo á ń bèè lọ́wọ́ ẹnìkan gbẹ́tẹ́ kan sọ pé bàbá ti wáyé àwọn bá yín church kíní ìkànnì yẹn mo ní ẹ má jẹ́ ntẹ̀yìn mò ń sá ni wọ́n ní kí ló ń lé mi mò ń sá fáwọn èèyàn ni. ní church ibẹ̀ ló yẹ kẹ́ ẹ máa wà ibẹ̀ ló yẹ kẹ́ ẹ máa wà. ọlọ́mọdé á kù àwọn èèyàn wọn ò ràn yín níṣẹ́ wọn ò mọ̀ pé ń rẹ̀ èèyàn wọn ò mọ̀ pé èèyàn lè mí náà nígbà tí èèyàn àtẹ máa ń dá àwọn àtẹ̀sáwọn èèyàn tẹ́ dá àwọn ẹ̀ lóhùn títí di after 11 lálẹ́ lóru láti àárọ̀ ṣé mọ̀ gbàpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń dìjà láàrin mi àti ìyàwó mi gan nulẹ̀ mi ò ráàyè àtẹ́ǹdì sí ìyàwó àtọmọ gan mọ́ ṣé mọ̀ you can understand all this things. ó yé mi. náà ẹ já padà sórí èyí tá à ń sọ gangan ẹ̀mí Ọlọ́run wà ẹ̀mí kan dẹ̀ wà òun náà máa ń sábà pè ní àwọn ẹ̀mí èmèrè then interview tí mo gbé aláàsì mo sọ fún yín pé mo máa sọ nípa ẹ̀mí èmèrè àti ọkọ ọ̀run náà lẹ̀mí èmèrè òun náà ni ọkọ ọ̀run wà kúrékùré wà ọ̀gbáǹjẹ wà òkìtì ọ̀gán wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣe pínra wọn nìyẹn bẹ́ẹ̀ gbogbo wọn ọkọ ọ̀run ni iṣẹ́ tó ń kálukú wọn ń ṣe ló yàtọ̀ síra àdáti sọ ẹ̀tẹ̀ bá rí mo máa sọ àwọn ìdí tó fi máa ń wọ́pọ̀ jù lára obìnrin ju ọkùnrin náà máa ń lọ́kọ ọ̀run ó máa ń ní ìyàwó ọ̀run àwọn ọkùnrin tó bá ní ìyàwó ọ̀run bá la ṣe máa ń dá àwọn náà máa ń sábà sọ pé wọ́n máa ń ní ìbálòpọ̀ ojú oorun àmì tó máa kọ́ táwọn ọkùnrin máa ń tètè fi mọ̀ nìyẹn then kí ni ẹ̀mí yìí báwo ni a ṣe máa tọlọ́run yàtọ̀ sí ti mo sọ tọlọ́run bíbá inú ìwé Ìfihàn orí 4 ẹ̀mí Ọlọ́run a máa wá a máa fi ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ hàn nìyẹn a máa fi ohun tó ń ṣẹlẹ̀ lọ́la hàn nìyẹn a sì tún máa fi ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn hàn nìyẹn èyí máa ń sọ fáwọn èèyàn tó bá fẹ́ lọ rí wòlíì kò ní túmọ̀ mọ́ pé ẹ gbàdúrà fún mi kẹ́sì ẹ rí nǹkan tó ń ṣe mí wèrè gan lè rí nǹkan tó ń ṣe àwọn ọmọ kan máa ń sin ojú wọn á rí nǹkan tó ń ṣe yín àwọn kan máa ń wẹ ojú wọn á rí nǹkan tó ń ṣe yín bẹ́ẹ̀ kọ́ rí nǹkan tó ń ṣe yín kọ́ ni solution look for solution táwọn èèyàn bá pè mí gbà pé ẹjọ́ ẹ bá ń gbàdúrà sọ̀rọ̀ ọmọdé ẹ jẹ́ sọ tí ó ń ṣe yín báyìí èyí tí a sì ráàyè bára wa sọ̀rọ̀ yìí ẹ máa lè pè mí in the next 10 days kẹ́ ẹ máa sọ pé kò ń gbé kọ́ kì ń gbé kọ́ ẹ jẹ́ tètè fẹ́nu ara yín sọ́sọ́ we will go straight what is the solution tó ń ṣe yín tó bá wá nídìí ká ṣèwádìí èmi ni màá sọ fún yín pé n tó ń ṣe yín ojú lásán kọ́ ẹ jẹ́ ṣèwádìí kí láàdẹ̀ fẹ́ ṣèwádìí ẹ̀ àwọn wo ló wà ń díẹ̀ òun ló dàbí iṣẹ́ ọkọ ọ̀run àwọn wòlíì kan wà tó yẹ pé wọ́n ti ní àkọsílẹ̀ gbogbo wọn máa gbọ́ mi káàkiri anyway tán máa gbọ́ mi mo gbàdúrà ọkọ lọ́run jẹ́ káwọn wòlíì orin tí mo sọ yìí ìtọ́ba lẹ́rìí ọkàn á mọ̀ ìpò ohun tí mo sọ pé òótọ́ ni now àwọn kan ti níṣẹ́ kan tó kọ sílẹ̀ sínú ìwé tẹ́ bá láyé lọ́kọ̀ ọ̀run wọ́n lè ní kẹ́ lọ kórè kí ẹ lọ kó àádùn ẹ lọ wáṣọ funfun ẹ lọ wo ẹ̀mí àníkẹ́ lọ wéwúrẹ́
èmi à ní kíní kan. ẹ fi pineapple kún Iṣẹ́ ọkọ ẹgbẹ́ tí odò lọ. Iṣẹ́ ọkọ ọ̀run ò rí bẹ́ẹ̀. The 80% àwọn wòlíì tó máa ń ríran fọkọ ọ̀run mo máa sọ kankan tó máa fọ́ níbí lé mi o 80% wọn obìnrin náà máa ń sábà rí fún pé lọ́kọ ọ̀run. Bẹ́ẹ̀ni. Torí ẹ̀mí àgbèrè tó wà náà fúnra wọn wọ́n mọ̀ pé téèyàn bá lọ́kọ ọ̀run dandan ni wọ́n mú wọn lọ odò lọ́wọ́ wọ́n sì bọ́ra sí òòrùn lójú wọn ìmí gan máa ń bá wọn sùn lọ́hùn ìmí kò ṣáà lè fojú kókó lára tí ẹ ti gẹ́ẹ̀tì gbogbo dáadáa wọ̀nyí. Ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ 80% tó máa lọ ń wẹ̀ wọ́n lódò yẹn ṣé ọkùnrin gan òun lọ́kọ ọ̀run ní káwọn náà lọ ṣiṣẹ́ ọkọ ọ̀run fún ẹ ti jọ́ ọ̀lẹ̀ kìí sí gbọ́pọ̀ lọ ṣiṣẹ́ ọkọ ọ̀run ìyàwó ọ̀run fọkùnrin àbí ṣe ti gbọ́ rí. kéèyàn á dá wọn lónìí. Ṣẹ́gẹ́ point yẹn what is the solution? Ẹni tí a ló lọ́kọ ọ̀run yìí kí ni ọkọ ọ̀run tiẹ̀ to be precise? Ṣọ́gbàǹjẹ ni kúrékúré ni òkìtì ọ̀gán ni whatsoever kí ni tiẹ̀ tó bá mọ section tiẹ̀ kí lorúkọ tí obìnrin yẹn gan jẹ́ ní arrangement tí wọn. kó tó di pa àwọn wọnú ọ̀rọ̀ ọkọ ọ̀run lọ tààràtà. Yes sir. Mo fẹ́ kẹ́ ẹ ṣe àdáyẹnrí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí àwọn tó mú ẹ̀mí yẹn Yes sir. tí wọ́n ń ṣubú tó sì jẹ́ pé ọlọ́tí ẹ̀mí awọnú ẹ̀ ní chọ́ọ̀chì. Mo ti sọ̀rọ̀ kan ṣáájú sir. Okay. Àwọn tẹ̀mí Ọlọ́run ń lò nínú wọn kò ju 9 nínú 100. Ẹ wá béèrè pé àwọn ẹ̀mí wo ló wá ń ráàyè wọnú wọn 92 tó kù àwọn tẹ̀mí èmèrè wọ̀nyí ń bàlẹ́ ni. Ṣé mọ̀ pé ẹ lọ wádìí tí mo sọ ìdájọ́ ọ̀pọ̀lọpọ̀ many people will not believe but àwọn tó fẹ́ràn òtítọ́ tó ń fẹ́ ìtànjẹ kọ́ lọ wádìí before you condemn anything go and make findings. 80% àwọn tó máa ń lẹ̀mí ẹ̀ tẹ́ bá trace family lineage wọ́n ní òrìṣà tó ń bọ nílé wọn. Ní Oǹdó bíbẹ̀ wọ́n máa ń pè rẹ̀ ní ìmọ̀lẹ̀ mi ò mọ̀ bí wọ́n ń pè bẹ́ẹ̀ Yorùbá ẹ má bínú ẹ mọ̀ pọ̀ mọ̀ Oǹdó lèmi wọ́n pè ní ìmọ̀lẹ̀ tí wọ́n bá ń ṣọdún ìmọ̀lẹ̀ yẹn ní ìlú wa lóńdó bí ó máa ń bà lé àwọn tó ń ṣọdún yẹn wọ́n á máa mú wọn bí ìgbà tí ẹlẹ́mìí ṣọ́ọ̀ṣì náà bá mú wọn ẹ̀gún gùn wọ́n ni ẹ̀gún gùn wọ́n wọ́n á ríran wọ́n á sọ solution kan báyìí ní kẹ́ ẹ ṣe kan báyìí ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ àwọn tó wá lò tí wọ́n sọ́dọ̀ lànà àti ṣọ́ọ̀ṣì yẹn. Can you be in sin and God will be your friend? It's not possible. Anywhere tọ́lọ́run bá ti rí ẹ̀ṣẹ̀ mo máa ń sábà sọ kinní kan mo dẹ̀ ń sọ openly I know I do regular other TV programs I do radio programs mo máa ń sábà sọ ọ́nbẹ̀ ni pé nǹkan méjì ni mo fẹ́ fọwọ́ ẹ̀sẹ̀ pé mi ò ṣe ní gbogbo àgbáyé mi ò ní girlfriend ó pẹ́ tí mo ti tẹnu mẹ́yọ̀ kan yẹn ìyàwó lémi nìkan ni kò sẹ́ni bẹ̀rẹ̀ tó lè sọ pé òun mọ girlfriend mi ní anyway I don't do it tó number one gan tí ẹ̀ bá ń ṣiṣẹ́ kì í jẹ́ kí iṣẹ́ dáhùn. Ẹlẹ́ẹ̀kejì mi ò sí nínú ẹgbẹ́ awo kankan ní anywhere ní gbogbo àgbáyé mi ò ṣẹgbẹ́ awo bẹ́ẹ̀ mi ò torí ẹ̀ condemn ẹgbẹ́ awo àwọn tó ń ṣe wọ́n mọ tó ń rí níbẹ̀ táwọn fi ń ṣe Ọlọ́run ló ní ìdájọ́ àwọn òfìlẹ̀ àti ń ṣe onídàájọ́ náà. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ tẹ́ rò pé wà ní church gan àwọn tó ń ṣàwo gan better wọn they are better off. Ọjọ́ kan mo débì kan ẹnìkan sọ fún mi pé ọ̀tá àwọn yẹn wọn ò lè gbà kí àwọn obìnrin wọ̀ bẹ̀ mo wá rẹ́rìn mo dẹ̀ mọ̀ kan náà àwọn alàgbà tó wà ní ọ̀tá yẹn wá sọ pé obìnrin gan dáa jẹ́ lé tó wà lórí ọ̀tá yìí èmi ò dẹ̀ bàbá yẹn sọ̀rọ̀ pamọ́ ojú ẹ̀ mo ti sọ mo ní ẹgbọ́n sà ṣóbìnrin ò dáa jù yín ṣẹ́ńkẹ́ tọ̀rọ̀ mi mo bẹ̀ wọ́n ṣóbìnrin ò dáa jù yín olóbìnrin dá mo ní you see. Ó dà. Now ẹ wá jẹ́ explain ibẹ̀ dáadáa délé àwọn tẹ̀mí Ọlọ́run lò pọ̀ bẹ́ẹ̀ tí àìpọ̀ yẹn ikọ̀ kan máa surface tí ẹ̀mí Ọlọ́run bá ń gbé inú tẹ́bárẹ́ ni tẹ̀mí Ọlọ́run wà lára ẹ̀ máa pé ẹ̀mí Ọlọ́run lẹ́nu ọjọ́ mẹ́ta mo wà lórí òkè kan wá bọ́ sórí òkè àwọn kérúbù àti sẹ́ráfù wọ́n pè invite mi kí n ṣe program bẹ́ẹ̀ ni mo ṣe program gbọ́ èrò pọ̀ àṣẹ gbogbo ẹ̀ tán mílẹ̀ tán ẹ̀mí àwọn ẹlẹ́mìí ti wọnú kíní kan gbà tí mo ti fẹ̀mí dọ́gba pẹ̀lú gbogbo àwọn tó wà lórí ibẹ̀ tí mo rí pé kò sẹ́lẹ̀ tó jẹ̀ níbẹ̀ mo dẹ̀ra ń lọ mi àtàwọn ọyá ẹjẹ́ àmọ́ lọ mo ṣe ń sọ̀kalẹ̀ lọ́n pé wọ́n sọ pé ẹlẹ́mìí pé mo ní tó bá sọ ẹ máa gbọ́ ẹ máa kọ sílẹ̀ ẹ máa ṣe fọ́rọ́ dọ̀dọ̀ ara yìí because the spirit of God ló ń bá wa jẹ́rìí pé ẹ̀mí Ọlọ́run lẹ́ni abẹ́mi Ọlọ́run kọ́
bẹ́ẹ̀ tí àwọn ẹ̀mí àwọn ẹni tó bá yá nídìílé wọn orò ègùn yẹn máa ń wá wọn kiri nípasẹ̀ ẹ̀jẹ̀ wọn ò bá wà l'Ábùjá wọn ò bá wà nílùú òyìnbó àwọn náà á mọ̀ dé ẹ jẹ́ kí n mọ kíní kan ẹ jẹ́ n sọ kíní kan fún yín bí ẹ̀mí Ọlọ́run bá lòyàn ẹni yẹn ó mọ̀ pé ẹ̀mí lòun gbogbo ohun tó rí inú ẹ̀mí tó bá padà sínú ara yóò mọ̀ bí ẹ̀mí ègùn yẹn bá gùn wọ́n gbogbo ohun tí wọ́n bá sọ nígbà tán wà nú ẹ̀ wọn kì í mọ̀ ìyàtọ̀ kan tó clear nìyẹn. wọn ò ní mọ̀ mọ́ tó bá yá. wọn ò ní mọ̀ mọ́ wọ́n máa sọ pé wọ́n sọ pé ẹ̀mí lò mí wọ́n sọ pé èmi mo jíṣẹ́ báyìí báyìí ẹlòmíì gan á jíṣẹ́ fúnra ẹ̀ á tún máa sọ pé wọ́n sọ pé èmi ni mo jíṣẹ́ yẹn fúnra mi lóòótọ́ kò mọ̀ torí n tó ń lò ó kì í ṣe Ọlọ́run ṣùgbọ́n ẹ wo arákùnrin tí mo kọ John kékeré nínú Ìfihàn chapter 4 from verse 1 yìí òun lójú kan náà mo wà nú ẹ̀mí ó ti kó nú ẹ̀mí kó tó máa kọ kínní yìí àwọn ohun tó rí nínú ẹ̀mí ló padà ń kọ sílẹ̀ kì í ṣe ìgbà tó wà nú ẹ̀mí kí náà pé wọ́n bá kọ́ lójú kan náà Jòhánù sì wà nínú ẹ̀mí ó yàtọ̀ sí lójú kan náà mo wà nínú ẹ̀mí. lẹ́yìn tí àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ tó ti rí tán ló tó kọ sílẹ̀ ó wá kọ sílẹ̀ ohun tó rí ẹ̀mí Ọlọ́run ni. torí mo ṣàkíyèsí. ó rí ibì kan tó ti rí tí Kristi jáde sínú ìfihàn náà ni tó ní mo sì fòólẹ̀ láti kí áńgẹ́lì tí mo rí sọ pé má ṣe bẹ́ẹ̀ ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ bíi tèmi lè ṣe so tó túmọ̀ sí pé áńgẹ́lì ló jáde sí mbẹ̀ inú ẹ̀mí ló dẹ̀ ti rí ó sì mọ̀ ṣùgbọ́n àwọn ẹni tí ègún òrìṣà yẹn ń gùn wọn kì í rántí possibility náà wà whatever they say lè jó tọ́ mi ò ní kẹ́ doubt ń tán sọ tọ́ bá dẹ̀ ní tó wá burú jù ń bẹ̀ ni pé tọ́ bá ní kẹ́ ṣe báyìí tẹ́ ẹ̀ bá ṣe wàhálà ó ṣẹlẹ̀. torí àwọn kan náà sọ. tí mo ti ẹ̀ ṣàkíyèsí ni pé àwọn Yúróòpù ni wọ́n kó ẹ̀sìn Kristẹni wá sí Nàìjíríà. Yes sir. A kì í rí i pé kẹ́mi yẹn máa gbé àwọn tí wọ́n ti ẹ̀ mú ẹ̀sìn Kristẹni wá bí ó ṣe máa ń gbé àwọn tó wà níbí ṣùgbọ́n ti yé mi bẹ́ẹ̀ yẹn pé ẹlòmíì ẹ̀gún ilé bàbá rẹ̀ ní ń gùn nínú ṣọ́ọ̀ṣì. Alàgbà Fásùgbà. Yes sir. Ẹ̀rẹ̀ fẹ́ ká jà nírọ̀lẹ́. Ìjàbọ̀. Mo sọ kíní kan fún yín wọ́n fi jújù wá lójú ni ìbílẹ̀ sì ti lọ sọ́hùn. ṣé mo sọ fún yín nípa ti Garden of Eden wọ́n pa ti bí rẹ́ ni èyí tó wà lápá ọ̀dọ̀ wọn làwọn jẹ́ kó wà alive. tí a bá sì wo gbogbo àwọn most of the greatest prophets in the world tó ń dìde jù Africa náà ti dìde and many of them rose from Nigeria here. ẹ sọ nípa Bíléwù Ọ̀ṣọ́fà ọmọ Porto-Novo ni Porto-Novo. Then Nigeria and Porto-Novo will still won during independence ni wọ́n gbé wa jẹba rántí. bẹ́ẹ̀ni. ní ìyá ẹ̀dẹ̀rẹ̀ ọmọ Abẹ́òkúta ni ìyá ẹ̀ ṣe rántí. bẹ́ẹ̀ni. so ìlú bàbá ẹ̀ ìlú ìyá ẹ̀ ló wà tí ẹ̀ sì ṣe bó ṣe Celestial Ọlọ́run tí ò gbilẹ̀ tó ṣe débi because ibi báyìí ni ìlú Ọlọ́run Nàìjíríà. ó kàn máa ń dún mọ́ àṣà pẹ̀lú ẹ̀sìn wọ́n fi ẹ̀sìn bò wá lójú à ń fi ẹ̀sìn a fi ń gbé àṣà tiwọn lára gbúgẹ́ ó dẹ̀ ń dùn mí pé wọ́n pa àṣà tiwa rẹ nílẹ̀ Yorùbá. àwa la parẹ́ fúnra wọn àwọn kọ́. no wọ́n gbọ́n jù wá ni táwọn tó gbọ́n báyìí bá ń gbọ́rọ̀ mi nílùú Oǹdó ń bí ara wọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó jẹ́ wípé tó bá jẹ́ lọ́dọ̀ wọn ni àṣà yẹn ò ní parẹ́ dọ̀là mẹ́wàá. bí àwọn ṣẹlẹ̀ wo. bàbá kan wà mí wọ́n pè ní Ọ̀jọ̀mú ńlá jagunjagun ni ó dẹ̀ jagun látòǹdó lọ sí àwọn ilẹ̀ Ìjẹ̀bú Òde àwọn kíní wọ̀nyẹn wọ́n ló débi bíríìjì ńlá kan ṣáà pé kò tí ì sí pé bóyá wọ́n ráyè ṣe bíríìjì ńgbà yẹn ó gbé odò ńlá kan báyìí àwọn ní òjò tó rọ̀ nígbà yẹn ó ti gbé bíríìjì orí ẹ̀ lọ òun àtàwọn jagunjagun wọn ò dẹ̀ lè cross wọ́n ló dẹ̀ na ahọ́n ẹ̀ báyìí sórí omi yẹn àwọn jagunjagun ẹ̀ dẹ̀ ń gbọ́ orí ahọ́n ẹ̀ cross nígbà tí gbogbo wọn cross town Friday lọ bá wọn lódì kejì wọ́n dédé wò lẹ́gbẹ̀ẹ́ wọn ni. kì í dẹ́ ṣe ìtàn àròsọ. kì í ṣe ìtàn àròsọ ẹ béèrè ṣebí ìlú Oǹdó lẹ́wà yìí. Ọ̀jọ̀mú ńlá. Thank God you are very close to the Oshemowe of Ondo Kingdom ẹ béèrè lọ́wọ́ àwọn bàbá Ọ̀jọ̀mú ńlá. nígbà tí àrùn tó ń pa wọ́n ní gbogbo ìlú ẹ̀ nílé ẹ̀ ládùúgbò ní gbogbo táwọn èèyàn ń kígbe ó dẹ̀ gbé kínní ẹ̀pọ̀n ẹ̀ wọ́n dáná báyìí iná igi tó ń jòwó ó dẹ̀ gbé ẹ̀pọ̀n ẹ̀ ó dẹ̀ gbé sínú iná yẹn. ó fàyọ. ó gbé kíní ẹ̀pọ̀n ẹ̀ báyìí ó gbé lórí iná yẹn
òun náà fi ń kì wọ́n lónìí lónìí pé òwa iná kùràkùrà gbé ẹpọ̀n wú ikú dẹ̀ tanu àrùn tanu. Iṣẹ́ ìyanu yẹn tó bá jẹ́ ọ̀dọ̀ wọn lọ́run ṣé kò ní wọ bíbélì. yóò wọnú báíbù Quran ó kọ jáde. Wọ́n jagun dé stage kan wọ́n pa gbogbo àwọn ọmọ ogun ẹ̀. Kò ara ẹni bá jagun mọ́ ó dẹ̀ lọ sí di ọ̀pẹ ó dẹ̀ ń gé ewé ọ̀pẹ yẹn ewé ìmọ̀ ọ̀pẹ. ìmọ̀ ọ̀pẹ ó wá gbẹ́ kòtò kan báyìí ó dẹ̀ mú ewé ìmọ̀ ọ̀pẹ yẹn ó ń kó sínú ẹ̀ ó ń kó sínú ẹ̀ ó ń kó sínú ẹ̀ ó wá taṣọ fún borí ẹ̀. Nígbà tó sọ gbólóhùn tó máa sọ gẹ́gẹ́ bí akọni nígbà tó máa fa aṣọ yẹn jáde báyìí àwọn géńdé èèyàn ló ń jáde láti inú kíní yẹn. àwọn jagunjagun tuntun. Jagunjagun tuntun ń jáde. káì. Tọ́ bá ti tún lọ lójú tọ́ bá ti lè pa ìkànnù wọn á dì mọ́ sílẹ̀ tọ́ bá ti tún pa mí á dì mọ́ sílẹ̀ báwọn yẹn ṣe wé wọ́n ṣe mérè nìyẹn. These are the things àwọn ajagunjagun nìyẹn àwọn fìjàbí ẹ máa mọ àwọn wọ̀nyẹn fìjàbí àwọn tí àwọn agbógungbòrò gbogbo ògèdèǹgé agbógungbòrò ti Iléṣà fìjàbí ṣé ti Abẹ́òkúta bóyá Ìbàdàn dẹ̀ ni. Lísàbí lẹ́fẹ̀ẹ́ sọ. Lísàbí ṣé Lísàbí àwọn wọ̀nyẹn tó bá jẹ́ ọ̀dọ̀ wọn ṣe rò pé wọ́n ṣe máa pákéjì ẹ̀ fún wa. Now today mélòó nù wọn là rántí. Ọlọ́run kọ́ ló lo àwọn yẹn èṣù ló lò wọ́n àwọn wọ̀nyẹn nìkan lọ́lọ́run lò. Mósè na òpá sóko ó pínyà bàbá náà tó na kíní ẹ̀ sí orí òkun tó kọjá yẹn náà ò kọjá rí. A kì í gba tiwa gbọ́. A kì í gba tiwa gbọ́. Tí wọn nìkan la máa ń gbàgbọ́. A máa ń gbàgbé pé Jésù ò tí ì dáyé gan láwọn àsìkò táwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyẹn ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n rántí St. Thomas Day St. kìnìkan Day àwọn rántí St. Fìjàbí Day. Lísàbí. St. Fìjà Lísàbí Ògèdèǹgbé agbógungbòrò Day. Báwo la máa jí ní Áfíríkà? Báwo la máa jí? Àṣà ó yàtọ̀ sí ìbọ̀rìṣà. Bíbélì ọwọ́ mi ohun tó wá takò I can say it before anybody in the whole world. Ohun tó wá takò ní ìbọ̀rìṣà. Fífi ọlá àtọlọ́run fún nǹkan mìíràn. Ìbọ òrìṣà. Àwọn oládẹ ń pè ní òrìṣà. Ènìyàn ní ń jẹ́ òrìṣà. Ènìyàn ní ń jẹ́ òrìṣà. Ọlọ́run dẹ̀ ló dá ènìyàn. A ò dẹ̀ gbọ́dọ̀ fi ọlá ẹni tó dá ènìyàn fún ẹni tó dá. Kí ni ìtumọ̀ òrìṣà nílẹ̀ Yorùbá? Àwọn tí òrìṣà dá. Àwọn ẹni òrìṣà dá bẹ́ẹ̀ ni. Ọọ̀ni of Ifẹ̀ òòṣà ni òrìṣà dá ni. Sunday Igboho òòṣà ni. Bọ́lá Ìgè òòṣà ni. Awólọ́wọ̀ òòṣà ni. Ọ̀ṣun òòṣà ni. Òòṣà ni wọ́n. Bẹ́ẹ̀ kí wá ṣe pé ká máa bọ wọ́n bá ṣe ń bọ Ọlọ́run ọlá àti ọrọ̀ ọlá tó tọ́ sí Ọlọ́run ká má fi fún wọn. But we can still remember them. A lè máa ṣe ìrántí wọn. A lè máa ṣe ìrántí wọn. They are our heroes. Torí baba ńlá baba wa ni wọ́n. Why do we abandon our own? Tó yẹ pé táwọn òyìnbó là ń jẹ. Mo appreciate iṣẹ́ tí Jésù ń ṣe fún mi. He died because of my sin. I believe in it. But Elijah náà ò kú torí ẹ̀ṣẹ̀. They still remember him. Paul ò kú torí ẹ̀ṣẹ̀. They still remember him. Àwọn kan wà bí náà tó yẹ ká máa rántí. Kí la wá ń pè ní àṣà yàtọ̀ sí ìbọ̀rìṣà. Then kí wá ní àṣà? Àṣà la fi ń dá ènìyàn mọ̀. Aṣọ tẹ́ wọ̀ ẹ báyìí níwèé ẹ̀tẹ́ bá dọ́tí mọ̀ pé ọmọ Yorùbá nìyẹn. Bẹ́ẹ̀ni ọmọ kóòtù òjìrè bí. Bẹ́ẹ̀ni. Àṣà ní. Bó bá ìwòyìn kẹ́ fi rán ṣáàtì bó wùyìn ẹ fi rán sùtù aṣọ wa nìyí. Àṣà nìyẹn. Ní ìgbà tí ẹ̀sìn wá pa àṣà wọn ní ìbàjẹ́ wọrí pẹpẹ. Ẹ̀sìn ló dẹ̀ kú tá à ń ṣe báyìí tá là ń ṣẹ̀sìn. Ẹ̀sìn ló kù. Kí ni ìdí tí mo sọ pé ẹ̀sìn? Àṣà wa tí ọkùnrin bá fẹ́ kíyàn á dọ̀bálẹ̀. Bẹ́ẹ̀ni. Bóbìnrin bá fẹ́ kíyàn á kúnlẹ̀ ẹsẹ̀ méjì. Àṣà tiwa ni àṣà ni. Ká wọṣọ ẹ̀ lè rí aṣọ ìjìnlẹ̀ Yorùbá tó transparent tó gbé ara síta òun láàfin lè rí ara yín báyìí
torí aṣọ yóò balẹ̀ wọ̀. Kí ló wá dé? Àṣà aláṣà táwa mú wọnú ẹ̀ báyìí ó wá ẹ̀sìn wa ń support ẹ̀. There has been a time tí mo sọ̀rọ̀ nípa ṣòkòtò kì í ṣe sin fún Christian. Bóbìnrin bá wọ ṣòkòtò kì í ṣe ìṣẹ̀ṣẹ̀. ìṣẹ̀ṣẹ̀ irú ṣòkòtò wo ló wọ̀ lẹ́ṣẹ̀? Kì í ṣe irú ṣòkòtò wo ló wọ̀. Kí ni purpose tó fi wọ̀ ọ́ lẹ́ṣẹ̀? Okay. Ṣòkòtò you will condemn it ẹ pé àwọn kan wọ ṣòkòtò. Àṣà àwọn tó ń wọ̀ ni àṣà tí wọ́n ní àwọn ò fẹ́ kó parun. Nínú ẹ tó wọ ṣòkòtò tó obìnrin tó wọ ṣòkòtò tó fi bẹ́ẹ̀tì sí tó san lẹ́ẹ̀kan ṣoṣo àti obìnrin tó ró ìró tó máa tu nígbàgbà ká máa wo ohun tó wà lábẹ́ àtẹ́lẹ̀ tó ti san lẹ́ẹ̀kan tí ò dẹ̀ tu ta ni onínàbì. Are you with me? Bẹ̀rẹ̀ tí àwọn ọ̀rọ̀ ìpẹ́ tó bá ti wọ onínàbì ni. Kì í ṣe purpose tó fi wọ ṣòkòtò ni. Then in my church I used to preach something. Ó ní mo fi jẹ́ ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ náà nílùú Mrs. Fari lóyè. Wọ́n ní mo ń preach heresy. But many of them have been coming back one by one. Wọ́n ti ń realize nǹkan tí mo sọ. O lè choose dress code fún ìyàwó oníyàwó is not possible. Even the Bible did not teach you to do that. The Bible teaches us to respect the husband of a woman over her. Today you see women in Africa, they respect their pastor more than their husband at home. Tọkọ wọn bá ní o gbọ́dọ̀ lọ, ó dìgbà tí pastor wọn bá sọ pé o gbọ́dọ̀ lọ kán tó má lọ. Bí tó gbèsè lórí lé. Does the Bible teach us to do it that way? Rárá o. Àwọn tí mo fẹ́ ká mọ̀ nìyẹn. You dress according to the wish of your husband, not according to the pattern of your church. I've always been preaching this. Ṣùgbọ́n tí ọkọ ìyàwó bá ní aṣọ tó faralẹ̀ gan ló ń fẹ́ kí ìyàwó máa wọ̀ Beat. tí yóò gbé ọyàn àti gbogbo ẹ̀ jáde Beat. tí ò ti ṣẹ̀sọ́ lọ́hùn. Ẹ jẹ́ ó dùn mí mi ò fẹ́ dárúkọ ẹni tí mo fẹ́ tí ò dárúkọ. ti ṣẹ̀sọ́ lọ́hùn. Ó dùn mí mi ò fẹ́ dárúkọ ẹni tí mo fẹ́ dárúkọ rẹ̀. Torí àwọn àṣẹ kan wà tó lè múyàn ṣu. Ẹ máa gbọ́rọ̀ mi sà. It's a popular man tí bá dárúkọ ẹ̀ gbogbo ayé ló mọ̀. Èmi lọ́lọ́run lò tí mo máa ń ṣe prayer fún ọba they don't worship in my church. I don't lie. Wá pè mí tí mo wà pé rí mi lóńdó ó máa dóńdó tó bá wà Nàìjíríà lọ́wọ́ lọ́ba á dóńdó within 24 hours. It's a popular multi-billionaire. Ó ní àwọn filling stations tó pọ̀ gan-an. There was a time ìyàwó ẹ̀ wá bá mi. Dádì ẹ jọ̀ọ́ ẹ bá mi bọ́kọ mi sọ̀rọ̀. Ọkọ mi ń yàn lé. Ọkọ mi ń ṣe kíní kan. Ọkọ ẹ̀ ń yàn lé ẹ̀. Mo á ń fò mo á pè hello. Chairman máa ń pè hello chairman. Mo lẹ́wà. Ó lóun wà níbàdàn. Dé Oǹdó. Latest bàárọ̀ la. Àwọn ẹ̀sán àwọn ẹni méjì kan lọ́la ṣé kò pẹ́jù lọ́tọ̀ mo ló pẹ́jù ó gbọ́dọ̀ dé Oǹdó lọ́la. Ó ní mo ti gbọ́sà. Nígbà tó máa dóńdó mo pè sínú ọ́fíìsì mi. Mo ní mi ò ríran. I don't tell you know me now. I will not tell you lie. Tí n bá ríran màá níran tí n bá dẹ̀ ríran. Ìfúnkan tí n bá fẹ́ gbowó lọ́wọ́ ọmọ church mi. Tó wá jẹ́ mi mo nídìí owó máa ní ẹjọ́ mi Ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀ o. Mo nídìí owó ẹ dáwó jọ fún mi. Mo nídìí owó. Tí n bá tọ́ sí lọ́wọ́ yín ẹ dáná. Tí n bá wọ̀ tiẹ̀ ẹ tẹ́ lè dáwó yẹn fún. Mi ò ní rí dájú àti n bá sọ pé Olúwa wí wọn ò fi ṣeré wọn mọ̀ pé lóòótọ́ l'Olúwa wí. Mo wá pé mo ní mi ò ríran o. Ìyàwó ẹ̀ wá síbí. Ó sọ fún mi wípé òun yànlẹ̀. Mo sì mọ̀ pé ó sọ tọ̀rọ̀ fún mi. Kí àwọn olóyè ṣẹlẹ̀ ó wá rẹ́rìn-ín. Onídàádì oníyàwó òun ò parọ́. Ó lóun yànlẹ̀. Ó ní girlfriend mẹ́ta lòun dẹ̀ ní. Ó lóun níkan lẹ́kọ̀ọ́. Ó lóun níkan Ìbàdàn. Ó níkan l'Ákúrẹ́. Ó ń pè kiri ni. Ó níbi tóun bá dé. Nínú àwọn tó ń ṣiṣẹ́ ní filling stations kọ̀ọ̀kan lòun mú. Kí ló wá fà á? Ó ní mo ṣe. Ó nígbà tó máa fẹ́ ìyàwó òun. Ó lóun fẹ́ lọ́jọ́ ó nígbà bí tó ti pàdé oníṣẹ́ ló wọ ṣòkòtò tó ti ẹ̀yìn yẹn tó tì síta seriously. Tó tún wọ aṣọ kan tó punch àyà yẹn síta seriously. Wọ́n sọ pé ntí woman yẹn gbé sẹ́yìn àti tó gbé sáyà yẹn kò ní lọ. Ó ní nǹkan tó attract mi nìyẹn.
ó ní ìgbà tó tún wá délé òun ó tún wá fi ìwà kún ó jẹ́ ọmọlúwàbí tán kọ́ lé òun sọ pé àtọ́hún bá lùsì eléyìí láyé òun ti lù sọ́run ó wá fi gbogbo ayé ẹ̀gbọ́n ti wúmà yẹn ó ní all of a sudden ló lọ darapọ̀ mọ́ ìjọ kan tí mi ò fẹ́ dárúkọ ló dẹni tí ò lóyún ẹrin yìí mọ́ ló dẹni aṣọ tó bá wọ̀ ṣe ló máa dára lẹ̀ bí ọ̀pẹ tínámú ẹ ti gẹ́tẹ̀ báyìí ló ń wá ògbà nǹkan tó ń wò tó fi ń tètè wálé ní fọ́ òun ò rí mọ́ lára wúmà yìí onígbà mi àkàkàpọ̀ nínú ilé ìgbà tẹ́lẹ̀ ẹ̀ tó máa wọṣọ jẹ́ bóun àtàwọn ọmọ nìkan ló wà ń bẹ̀ tá a wọṣọ tá torí wọn a máa spark ó ní every December ló máa ń gbúra mọ́tò tuntun fún wíṣẹ́ tèmi mọ̀ òótọ́ every December Christmas gift á fún kí mọ́tò tuntun kì í ṣe Tókunbọ̀ o kẹ́ ẹ̀ máa bọ́nà ṣe bless wọn tó kẹ́ ẹ̀ máa bọ́nà ṣe bless wọn tó ó ní kí n bèrè lọ́wọ́ ẹ̀ pé látọdún kejì tó ń fún mọ́tò ó ló ti irritate nǹkan ó lóun ó níbẹ̀ torí ìwà nìkan ló ìkù tó dá dúró sínú ilé òun ó ní àwọn nǹkan tó máa ń mú orí ọkùnrin spark tó ní ẹ̀ máa ń dùn pé yes òun níyàwó ó lóun tún lọ fún àwọn gbé lọ òun lọ ra àwọn aṣọ tá a fún tá a ti gbogbo ẹ̀ síta ó níyàwó òun ò wọṣọ yìí ó lọ sọ pé ẹ̀mí èṣù ló ń gbénú ẹ̀ ó ní ẹ̀mí èṣù ẹ̀kẹ́ rẹ̀ ti kó nu aṣọ báwo ló ti wọnú òun ó láwọn ọmọ akẹ́dẹ̀ wà níbi iṣẹ́ òun tó yẹ pé wọ́n ń jù dànù ni tó yẹ pé lẹ́nu kan táwọn bá lè kẹnu sí wọn wọ́n máa kọ́kọ́ lọ ṣọ́ọ̀ṣì lọ gbégbá ọpẹ́ ni pé ọba báyìí kẹnu sáwọn ilé yẹn dàrú àbí ò dàrú. ó ń dàrú lọ. ṣé ìjọ ló dá lérú àbí obìnrin yẹn ló dá lérú. méjèèjì. The church is not meant to scatter any home. And let me tell you, marriage is not to be endured. Marriage is to be enjoyed. So you have to enjoy marriage and not to endure marriage. Immediately tí ó bá ti di pé endure marriage yẹn ti ní problem. Be you pastor, ẹlẹ́ran ara ni gbogbo wa, be you bishop, be you kinikan, the day you begin to endure your woman, problem ti wà. You have to enjoy her. Kí ló dé máa fa enjoyment? She must do what will satisfy you and you must also do what will satisfy her. Tó bá ti make provision fún obìnrin, ìṣòro méje lóbìnrin ní. Ẹ ṣáà wò. Ìkíní owó. Okay. Ìkejì owó. Ìkẹta owó. Ìkẹrin owó. Ìkarùn owó. Ìkẹfà owó. Kí ni keje? Owó tún ni. Tàbí ká yọ wíkó ká fi ké kún àárín ìkeje yẹn. Owó ni sà, lẹ́yìn owó obìnrin á sọ wípé owó ni. Kò wá sí ọkùnrin tó fẹ́ ìyàwó ẹ̀ tó stage yẹn tí ò sí tí ò lè rà fún tí ò sí tí ò lè ṣe fún 100% obìnrin máa wà lóyà sí. Ó wá ní nǹkan tọkùnrin náà ń wá lára obìnrin. Kò sọkùnrin tí ò wò kó wo ìyàwó ẹ̀ láàrin èrò báyìí kó sọ pé ìyàwó mi nìyẹn. Kó proud. Kó proud. Kó wo ìdúró ẹ̀, kó wo ìmúra ẹ̀, ìbá máa jọ òun lóra aṣọ rẹ̀ sí lọ́rùn. Gbogbo ọkùnrin ni. Ìjọ tóbìnrin bá ti wá ń dara lẹ̀ bí ọ̀pẹ tí náà mú ó ti ń lé ọkọ yẹn lọ. Ìka kejì tọkùnrin wá lára obìnrin ni ìfọ̀kànbalẹ̀ peace. When you give a man peace ó máa dàbí pé o gbowó fún o gbé gbogbo ayé fún ni òun náà àwọn àròpọ̀ ṣoògùn sí ní. Kí dáadé ń fọkùnrin ní peace òtítọ́ ni when you are truthful. When there's righteousness in your doing, tí o sì pé bóyá olóhùn lọ yá àwọn ọba ẹbí kan. Àyà ọkọ yẹn á sinmi lé. Ẹgbọ́n kan tí Proverbs chapter 31 verse 10 sọ ni. Kí ló wí? Ó ní ìwọrí obìnrin tó jẹ́ oníwà rere. Ó ní ọkàn ọkọ rẹ̀ á gbẹ́kẹ̀lé láì bẹ̀rù. Torí pé ó ní ìwà òtítọ́, she is straightforward, she is trustworthy. Now àti mú ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ báyìí ẹ wá wo bí ọ̀rọ̀ wọ̀nyí ṣe wá rí. Àṣà ohun tọkọ ẹ bá ń fẹ́ òun ni kò fi dírẹ́sì o you will lose the man. Tí o bá fi sọ pé tí baálé ilé ìbá jẹ. Ìyàwó ilé kìí ṣe ọbẹ̀ tí baálé ilé òun jẹ. You dress according to your man. Ẹ jẹ́ wá padà. Now sórí ọ̀rọ̀ ọkọ. A Christian. Kí ni purpose tó fi wọ ṣòkòtò tó wọ̀? Are you a military woman? Are you a copper? Jẹ́ pé bóyá ọmọ agun rope. You expect someone that will clamp rope to wọ skirt all because of religion. Àwọn àwọ̀ abẹ́ tó bá. Are you getting me?
I don't know. Olórin kan wà ní Nàìjíríà bí I don't want to mention bẹ́ẹ̀ tí máa sọ àwọn tó bá lóye àmọ́ ní ìgbà kan ló ń bẹ̀ sí ń kọrin tó ń kọ̀ dẹ́mu tó bá wọ ṣòkòtò ọ̀rọ̀ apáàdé ní kíníkan ẹ múra ìjọba ọ̀run ọjọ́ tó náà kọ́kọ́ ní opportunity tó lọ sí ìlú òyìnbó tó lọ bí oṣù méjì nígbà tí ìyá náà dé ìyá mà ti make up ìyá náà mà ti wọ ṣòkòtò mo wá rántí mo ní béèyàn bá ti kó òfin sí ní tiẹ̀ ohun tó bá rí ló máa rò pé the best ẹni tí ò bá dóko bàbá ṣé mọ̀ exposure ó máa ń jẹ́ ká mọ̀ pé àwọn kankan kì í ṣẹ̀ṣẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ẹnìkan mu sìgá mú ní kò dáa o it's not good for your health then àwọn màlẹ́kà káwọn èèyàn kan wà tí màlẹ́kà wọn ò fóònù sìgá a máa sá fún ẹ tí màlẹ́kà ẹ bá dẹ̀ ti ń sá fún ẹ ire ló ń sá fún ẹ that's another thing. mo níbẹ̀ yìí pé ẹjọ́ onísìgá lọ́lọ́ máa kọ́ dání ìjọba ọ̀run mo ní ẹgbàgbé ẹ ẹjọ́ kéèsì tó wà wájú Ọlọ́run ju tó onísìgá Boko Haram wà ń bẹ̀ kidnapper wà ń bẹ̀ gbogbo ẹ wà ń bẹ̀ ẹ wá ní ẹjọ́ onísìgá lọ́lọ́ kọ́ fẹ́ dá á lè díẹ̀ náà. And it's not an encouragement for àwọn pé kọ́ lọ máa mú sìgá. I don't smoke. Torí it's not good for my head. ẹni tó bá ti mú ó ń para ẹ̀ ni gbogbo ní ìyàbá sì ti ń jẹ tó ṣàkóbá fara ẹ̀ṣẹ̀ ni. Now ẹ wá jẹ́ kí n conclude yẹn àṣà ló ṣàjúwe bá ó ṣe kí ènìyàn àṣà ló ṣàjúwe irú aṣọ tá ó wọ̀ àṣà ló ṣàlàyé ohun tí a ó jẹ ẹ̀mí àwọn bàbá wa ń gùn nígbà yẹn nígbà tá à ń jẹun gẹ́gẹ́ bí àṣà wa àwọn medical doctors gan sọ wípé all this fast food all this kí náà tó ń pè é junks wọ̀nyẹn pé ó ń kó bá ara ṣé àṣà wa ló ní àwọn mi ò fẹ́ dárúkọ oúnjẹ kankan ṣé àṣà wa ló lóúnjẹ wọ̀nyẹn all these junks ṣé àwọn àṣà wa ló ní no àṣà wa ni ká jẹwé tútù àṣà wa ni ká di gbòógì àṣà wa ni ká jẹ àwọn ewé kan wà tó yẹ pé tẹ bá rò pọ̀ mọ́ ọ̀gẹ̀dẹ̀ dúdú tẹ fi epo sí tẹ fi iyọ̀ kékeré sí tẹ wá rún pọ̀ tẹ bá jẹ in the next 2 months ẹ ní sick àwa fi gbogbo wọ̀nyí lẹ̀ àlọ́njẹ junks àlọ́njẹ nínú oúnjẹ wa àṣà wà nínú ẹ̀ ẹja òmóòyò ẹran òmóòyò àṣà ni àṣà wà nínú ẹ̀ àṣà wà nínú ẹ̀ àṣà wà nínú ẹ̀ ẹ má bínú sà àwọn tó bá tún rí mi báyìí wọ́n ní mi ò gbé kọ́ ṣe ti rí condition tí mi ò fi ń gbé kọ́ lára ẹ̀ nìyẹn o àṣà ni so àṣà Ọlọ́run dìídì fún wa láṣà the whole world I can proudly say it Yorùbá ló ní àṣà tó dáa jù ní gbogbo àgbáyé nínú ọdún tẹ́ bá wo ọdún Yorùbá ẹ mọ̀ pé kò sọdún bòmí mọ́ tẹ́ bá wo ìwọṣọ tiwa ẹ mọ̀ pé kò sí ìwọṣọ bò ń tó mọ́yìnbó tó ti ń wọ gèké tó ń wọ agbádá tó ń dé fìlà abetí ajá wọ́n dé gọ̀bì ẹ ti mọ̀ pé àṣà wa is one of the best across the world kí la wá ń pa àṣà wọn irun torí ẹ̀sìn fún ọṣẹ wa ó wà mẹdísínà yàtọ̀ sí pé wọ́n gbọ́ nǹkan mọ́ mo ti sọ́ọ́ nílẹ̀ àìmọye ọṣẹ dúdú lọ́ṣẹ wa kẹ́ ẹ fi wẹ̀ ordinarily báyìí ó máa ń kàmú blood pressure sí àkàmú ẹ̀ béèyàn bá rọrùn sùn lálẹ́ bu ọṣẹ dúdú yẹn kó wẹ̀ má pò nǹkan kan mọ́ wàá sunkún làbí ọmọ tuntun àwa torí ìgbàlódé àtẹ̀sìn bí n bá mú ọṣẹ Ọ̀yọ́ ló kọ́mọ̀ tó máa ń pè ọṣẹ Ọ̀yọ́ tí n bá mú ọṣẹ Ọ̀yọ́ dání báyìí tí pásọ̀ kan bá rí mi á ní babaláwo ni bí ta ti ń para wa nìyẹn we love to condemn our own things. àti kankan ìbílẹ̀ báyìí wọ́n ní olóòṣà ṣẹ́rí kankan ìbílẹ̀ ṣe mẹ́pọ̀ ń fúnra ẹnìkan ó wà mẹ́dísínà. kí ni iṣẹ́. ayayayaya. wọ́n máa yúnyàn. kò fara yúnyàn o ẹ̀yin ẹ̀ka sókè ẹ̀ sínú omi kẹwọ́ kọ́lọ́hún tó máa oró tó máa ti ń bẹ̀ jáde. gbogbo àwọn tó ń pè kíní ká tó ń pè ní bacteria tó ń pè ní kí náà ń pè wọ́n yẹn ṣe germs bacterias àwọn infections wọ̀nyẹn tẹ́ bá ń fi ọṣẹ kọ̀ọ̀kan bílẹ̀ yẹn wẹ̀ tó bá ti sọ́ọ̀kì mọ́ omi yẹn a máa pa wọ́n naturally a máa pa wọ́n anybody tó bá sọ ní èmi mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ìgbàlódé nǹkan àti àṣà ti wá ń parun díẹ̀díẹ̀
à ń celebrate olè báyìí bí ẹ̀kan bá ti lọ tó kówó dé ìbáàjò lè lójà Á fi kò sí joyè. tó kàn wá má bá yóò tún joyè ń lò. Kí nìdí tí olè ò fi bẹ́ẹ̀ pọ̀ láyé àtijọ́ ṣé olè lè pọ̀ kán máa fi ẹ wo tó fi ṣe lẹ̀kùn láyé àtijọ́ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí fi irin ṣe lẹ̀kùn báyìí tó pẹ́ wọ́n á kàn wá àgàràdì kan wọ́n á fi sí ẹnu ọ̀nà wọ́n á fi igi kan sẹ́yìn ilẹ̀kùn wọ́n ti tilẹ̀kùn nìyẹn ẹ̀bẹ̀ yẹn ń travel wọn ti window láyé àtijọ́ kò dẹ̀ sí fẹ́ǹsì. fẹ́ǹsì ń wò ṣùgbọ́n láyé ìsìn nígbà tá a kó bára wa tán wọ́n ó ṣe fẹ́ǹsì yóò ga bí ọgbà ẹ̀wọ̀n wọ́n tún gbájá sẹ́nu géètì wọ́n tún ṣe lẹ́kàn gogorogo wọ́n fi security sí wọ́n tún gbé ìbọn lé lọ́wọ́ wọ́n tún ṣe wáyà sórí fẹ́ǹsì wọ́n tún wá ṣe CCTV kámẹ́rà tó tún máa ṣọ́ pẹ̀lú gbogbo wọ̀nyẹn wọ́n tún fi iná sensor light wọ́n tún fi sẹ́nà téèyàn bá ń kọjá tó bá ti tẹ̀ wọ́n lè mọ̀ pé ta ló tún kọjá ń bẹ̀ yẹn torí wàhálà tá a kóra wá sí. Kí ló dé mo ti sọ láìmọye ìgbà rí kí ló kó bá wa láyé àtijọ́ táwọn bàbá wa bá fẹ́ tọ̀gẹ̀dẹ̀ taṣu wọn á gbé sórí ìta mẹ́ta wọn á lọ máa ṣe nǹkan míì wọn á fi ọgbọ́n àgbà wọn á gbẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n fi sí wọn á da yẹ̀pẹ̀ bò tọ́wọ́ fi lọ tọ́wọ́ fi dé iṣu tó ń tà yẹn oúnjẹ tó fẹ́ tà wọ́n ti fòkúta mẹ́ta sí wọ́n ti mọ̀ pé owó ìdẹ mẹ́ta lélẹ̀ bó jẹ́ òkúta márùn-ún wọ́n ti mọ̀ kò sí pé wọ́n na kò rẹ̀ sí ó lè tí ṣé kò só lè ń gbà yẹn ni mò ń béèrè ó lè wà wọ́n fọgbọ́n àgbà sí ṣùgbọ́n tá a bá rẹ̀ ń tó lọ́gbọ́n àgbà yẹn báyìí babaláwo ni ipa ń para ẹ̀. ẹ wá já padà sórí ọ̀rọ̀ ẹ̀mí. Yes sir. Ẹ̀mí lílò tá a bá débi ọ̀rọ̀ ẹ̀mí ọkọ ọ̀run àti ètẹ ní ẹ̀mí mèrè náà ni tọkọ ọ̀run kò yé wa ẹ ṣàlàyé oríṣi àwọn ẹ̀mí tó wà yẹn. ló ń wọnú wọn táwọn tó jẹ́ fake náà òun náà fi ríran tẹ́ bá wo ìwé Luke chapter 8 verse 2. ṣé kẹ́ tó wá dáhùn ẹ̀ mọ́ ìwé Luke tẹ́ fẹ́ kàwọn ṣé ẹ̀mí ọkọ ọ̀run tá à ń sọ̀rọ̀ nípa èyí ṣó farahàn ní Bíbélì? Ẹ jẹ́ ká wo Luke chapter 8 verse 2 àti àwọn obìnrin kan tí a ti mú láradá kúrò lọ́wọ́ àwọn ẹ̀mí búburú àti nínú àìlera wọn Maria tí a ń pè ní Magdalene lára ẹni tí ẹ̀mí èṣù méje ti jáde kúrò lára rẹ̀. Náà ẹ̀ tó wá gbà wọn tó kù Johanna aya Kusa tí ń ṣe ìríjú Hẹ́rọ́dù pẹ̀lú Susanna àti àwọn púpọ̀ mìíràn. Ẹ̀mí méje ló jáde lára Maria Magdalene. Ẹ̀mí emèrè ẹ̀mí kúrékúré ṣe pé mo sọ fún yín pọ́npọ̀ àwọn ẹ̀mí wọ̀nyẹn nìyẹn. Tó sọ pé irú Maria Magdalene yẹn náà òun náà lọ kọ ọ̀run tiẹ̀. Ó ní ní ohun tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ nìyẹn. Now báwo la ṣe ń lé wọn àìmọ̀ bọ́ ṣe ń lé wọn ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa bọ́ sọ́wọ́. Tí mo bá lọ́mọṣẹ́ kan tí mo ń ṣiṣẹ́ lójú ẹ̀ báyìí I understand mi dáadáa ohun tí n bá lò fún A mo lè má lò fún B torí màá gba orúkọ yín màá bá orúkọ ìyá yín màá wádìí ta lọ́kọ ọ̀run ẹni yìí tí màá wádìí ká orúkọ wo ló ń jẹ́ orúkọ ọlọ́kọ ọ̀run yẹn ń jẹ́ a wá béèrè pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ fẹ́ mọ list oríṣiríṣi orúkọ àwọn ọkọ ọ̀run àbí bóyá àwọn ẹ̀mí yẹn sì nílẹ̀ kan. Ẹ jẹ́ parí ilé tí mo sọ yìí a wá béèrè kí ló gbà tó fi ẹni yìí lẹ̀ kí làwọn tóbìnrin yìí ò gbọ́dọ̀ ṣe ẹlòmí lè sọ pé ìkàbá ẹni ò gbọ́dọ̀ ṣe ilé lè sọ pé ìkàbá ẹni ò gbọ́dọ̀ ṣe tàmádó lè sọ pé ìkàbá ẹni ṣẹ́ni kèmí dà tó máa sọ kíní kan fáwọn èèyàn àwọn wòlíì àbáwọn àfa àbáwọn tó ń ṣiṣẹ́ ká pọwọ́dà wọ̀nyí ẹ jẹ́ káwọn èèyàn máa tọ́jú wọn dáadáa kí wọ́n lè máa róòótọ́ gbà lọ́wọ́ ẹlòmíín gbogbo tó máa lò ó lè má ju 10,000 5,000 bẹ́ẹ̀ tó bá ń gbà tó bá ra nǹkan 10,000 tó lè jẹ́ṣẹ́ yẹn ló ń ṣe kí ni kó jẹ tó bá dẹ̀ sọ pé 10,000 ẹlẹ́ni mi ò fún wọn ọ rò pé tó bá rí bẹ́ẹ̀ bá jẹ́ 10,000 ní ó parí kí ní ẹ fún mi ní 20,000 èmi náà lè fi 10,000 má lè fi gbọ́ bùkátà bẹ́ẹ̀ lọ́nà normal circumstances ẹni yẹn ló máa sọ ohun tí a ó ṣe fún ẹni yẹn èèyàn mélòó ló mọ̀nà débẹ̀ ẹ̀gbọ́n tí mo sọ yìí èèyàn mélòó ló mọ̀nà débẹ̀ kí ni arábìnrin yìí ò gbọ́dọ̀ ṣe kí lè wọ̀ tó wà láàrin yín jọ tó bá ti ṣe nǹkan báyìí èmi àti ẹ̀ òtújọ lájọṣepọ̀ mọ́ láyé màá sá fún
ìmí a sọ pé kán lọ wá kàrà àwọn ìgbé, ìmí a ní kán lọ wá àdín, kán mìsẹ̀ papọ̀ mépo, kán mìsẹ̀ mọ́ kínní, kán wá aṣọ funfun kán ró aṣọ funfun obìnrin yẹn, kán wá sáà sí yẹn sí. Ọjọ́ tí àdín bá dẹ̀ ti fojú kan aṣọ funfun lẹ́wọ̀ àdín aṣọ funfun ń bàjẹ́. Ọjọ́ tí epo bá ti fojú kan aṣọ funfun lẹ́wọ̀ epo ń bàjẹ́. Ṣẹ́rí pé lè kú ní ẹlòmíì tó lóun dẹ̀ ń ṣe, ẹlòmíì kan lóun fẹ́ ṣe deliverance, ẹ̀ńtà rẹ̀ fi deliverance rán ẹ má jẹ́ ń tàn yín wọn ò pọ̀. Àfàwọn tó bá ń tẹra wọn, àwọn tán fi deliverance fún wọn ò pa, àwọn kan wà àṣẹ la fi rán wọn, authority. Wọ́n á gbọ́wọ́ lẹ́nìyàn wọn ní ẹ̀wọ́ ẹ̀mí jáde bí Jésù ṣe ń pàṣẹ. Ṣẹ̀sìn gbogbo èèyàn la fi fún. After bá ń tẹra wa jẹ, me I don't deceive myself. A ò fi fún mi pé kí n gbọ́wọ́ lẹ́yìn, ṣùgbọ́n a fi fún mi kí n wádìí kí la lè lò fún ẹ táyé ẹ á bàjẹ́. Èmi á dẹ̀ wádìí ẹ̀ máa dẹ̀ mú máa dẹ̀ lo nǹkan yẹn, ìkórìíra á dé, ìyapa á dé. Kí wá ṣe nǹkan tó jẹ́ pé a bá ṣe fún ẹ lágbájá la ó ṣe fún tàmọ̀dù. Èèwọ̀ lè yàtọ̀ síra. Nílùú Oǹdó wọn kì í jò kété, èèwọ̀ ni. Ní our neighboring city àbí town ní képe Ìfẹ́tẹ̀dó tó wà after Ondo state Ìfẹ́tẹ̀dó lè máa kàn lọ́nà Ọ̀ṣun state ń bí. Òkété yẹn òǹkà ọbẹ̀ ni. Lóńdó ń bí a kì í jò kété. Oǹdó gbọ́dọ̀ jò kété. Èèwọ̀ ni. Oǹdó gbọ́dọ̀ jò kété. Èèwọ̀ ni. Ṣé rí pé ìwọ̀ yàtọ̀ síra. Ní Ìfẹ́tẹ̀dó ń bíbá ohun táwọn náà ò gbọ́dọ̀ jẹ. Ó ṣe káwa náà ká máa fi lánú bíbá ká máa jẹ́ kó dàbí kinní. Ẹgẹ́ tiẹ̀, àwọn ìlú kan jẹ ayán, ẹ ti máa gbọ́ rí dáadáa. Bẹ́ẹ̀ni. Àwa ọ̀dẹ̀ kì í jẹ ń bí. Àwa ń jẹ esun bí ẹ máa tán pèlè esun. Àwa ń jẹ ń bí. Ìlú mi dẹ̀rẹ́ kòkòrò ní kí làwọn wọ̀nyí ń jẹ ni. Ẹgẹ́ nìkan tí mo sọ, àwa ń jẹ ìtùn níbí. Nílùú mi kòkòrò ní tùn. Èèwọ̀ yẹn wá yàtọ̀ síra. Èèwọ̀ yẹn wá yàtọ̀ síra. Èèwọ̀ la máa béèrè. Ọjọ́ tẹ bá dẹ̀ ti fún ọ ní èèwọ̀. Ṣẹ́rí ọkọ ọ̀run tán bá lọ bẹ̀ ó ṣe ń padà bọ̀ tó bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀. Báwo lẹ́ ṣe bẹ̀ ń pé kí n fi ìyàwó tí mo ẹ lólùfẹ́ tí mo nífẹ̀ẹ́ sílẹ̀. Wọ́n ní wọ́n bẹ ọkọ ọ̀run ẹ̀ kó fi ilẹ̀ ni. Ẹ wàá bẹ̀ mí kí n fi olólùfẹ́ mi sílẹ̀ ṣé ń gbẹ bẹ̀. Bá fi ilẹ̀ díẹ̀ yóò tún padà wá. Èèwọ̀ ni ìdí nìyẹn tó yẹ pé wọ́n sọ pé mo ti ṣe níbì kan, mo ṣe ládùúgbò kan, mo ṣe nílùú kan, yọ̀ọ́dẹ̀ mo ti ṣe wo ti sú mi. Òótọ́ lẹ́nu yẹn ṣe tó lè sẹ́yìn ṣùgbọ́n olólùfẹ́ ẹ̀ ni ẹ lè bẹ́ẹ̀ kí kò fọ olólùfẹ́ sílẹ̀ ṣùgbọ́n ẹ dájà sílẹ̀ tẹ́ bá ti dájà sílẹ̀ tó bá ti rí pé obìnrin ọkùnrin mi wà bàjọ́ tí ìyàwó ẹ̀ bá ti yàn lè kò sí tẹ́lẹ̀ fi bẹ̀rẹ̀ èèwọ̀ tiẹ̀ nìyẹn. Ọkùnrin mi wà ọjọ́ tí ìyàwó ẹ̀ bá lùyà ẹ̀ kò tún fẹ́ mọ́ ṣẹ́mọ̀ èèwọ̀ kọ̀ọ̀kan ọkùnrin kọ̀ọ̀kan ló léèwọ̀ sí ìyàwó ẹ̀. Kí lè wọ àwọn méjì yìí kí lóbìnrin yóò ṣe tíjà ó dé tájà tó kọ́ wà ní wọn ìgbésẹ̀ tá a máa fi ń lé ọkọ̀ ọkọ̀. Tó bá jẹ́ pé olólùfẹ́. Dẹ́ mo tó wá ń sọ kínní kan kì í ṣe dandan kẹta bá iṣẹ́ ọkọ̀ ọ̀run fún kó wà nítòsí. O lè wà ní Canada kì í ṣiṣẹ́ ọkọ̀ ọ̀run fún ẹ bí. Ó wá kanwọ́. Òun ó sì mọ ibi tó wà. Ó wá kanwọ́. Nígbà tó jẹ́ pé olólùfẹ́ ní ọkọ ọ̀run àti obìnrin tí wọ́n lé ọkọ ọ̀run yọ lẹ́nu. Kí wá ni ó fà á tó lólùfẹ́ ò lè ran olólùfẹ́ lọ́wọ́ tó fi jẹ́ pé àléébù ló wà ńbẹ̀ tí ẹni tọkọ ọ̀run tó lọ́kọ ọ̀run a máa sáré kí ọkọ ọ̀run yẹn fi sílẹ̀. Nǹkan méjì ni àkọ́kọ́ ẹni tó ọkọ tó fẹ́ ń bí ọkùnrin tó ń yẹn á máa jó jẹ́ yín lè gbà ká gbéyàwó yín ṣẹ̀ṣẹ̀ ẹ má bínú kò ṣeé ṣe ọ̀rẹ́ mi ni kò ṣeé ṣe ṣé mẹ́pọ̀ ọ̀rẹ́ lèmi àti gbogbo ọkùnrin ò lè gbà ọ̀rẹ́ lèmi àti ẹ lè gbà kí gbéyàwó yín ṣẹ̀ṣẹ̀. ó dòódì. Ó dẹ̀ ń rí lójoojúmọ́ ẹni tí bí ni òrí tọ̀hún ìgbà míì àwa sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì a máa wò báyìí pé ìyàwó mi kí dẹ̀ ṣe gbogbo obìnrin ló ń rí wọn ìmíràn máa ń rí ìmíràn ò ní rí ìmí ìgbà tó bá pẹ́ tó ti ń ṣe ọkọ ọ̀run fún wọn á blọ́ọ̀kì wọn obìnrin yẹn ò ní rí má ṣùgbọ́n ọkùnrin yẹn á ṣe máa rí ṣẹ́gẹ́ pọ́ǹtì yẹn so that is àkọ́kọ́ àwa máa bá ọkùnrin yẹn jà ẹ ṣàkíyèsí pé àwọn tó bá lọ́kọ ọ̀run yẹn pẹ̀lú ọkọ ayé èdè àìyedè máa ń wọ́pọ̀ láàrin wọn obìnrin yẹn àkàdédé máa hùwà tó jẹ́ pé ọkùnrin yẹn gan lè fẹ́ sọ pé kò ń lù pa àtẹ̀tẹ̀ bínú
ìbínú àwọn tó lọ́kàn ọ̀run máa ń pọ̀ jù, ó máa ń burú ju tàwọn tí ò ní. Torí ọkàn yẹn á máa mú wọn bínú, á gbin ẹ̀mí ìbínú yẹn sọ́kàn wọn. àwọn wo gan lọkọ ọ̀run tó ń fẹ́ àwọn èèyàn nú ayé? Àwọn fallen angels ni. Ogun sì wà ní ọ̀run. Sátánì àtàwọn áńgẹ́lì ẹ̀ sì ń bá áńgẹ́lì ìtọ́lọ́run jà. A kò sì rí ipò wọn, wọ́n sì ṣubú sáyé. A sì kéde jẹ́ Revelation 12. A sì kéde ìgbéni fún ayé torí pé èso ti tọ̀ ìwá nínú ìbínú ńlá òun pẹ̀lú àwọn áńgẹ́lì rẹ̀. Wọ́n dẹ̀ kéde ìgbàlà ní ọ̀run. Ẹ̀yin ọ̀run ẹ máa yọ̀, nísinsìnyí ni ìgbàlà dé. Ẹ lọ wò ó jẹ́ nítorí pé a ti fi àti bí olùfisùn yín tí ń fi àwọn arákùnrin yín sùtọ̀ sọ́tòru àti lè jù sínú ayé. Ó tàn ìwé àti níbi tó ti dé nìyẹn. They are the fallen angels. And that is why tẹ bá dọ̀dọ̀ wòlíì tó ń pe orúkọ áńgẹ́lì tí ò sínú Bible, ẹ sá fún díẹ̀. How can you be calling one of the fallen angels? Kò ló fẹ́ fi ṣiṣẹ́. It's big àtàwọn pé òun pe ẹ̀mí òkùnkùn ṣe. Ìwà àtòkùnkùn jọ ní ìjẹ̀kù. And many are calling today the names of the fallen angels, thinking they are calling the name of God. We have many angels that have been named in the Bible. Gabriel is there. Michael is there, and lots of many other angels. Angel kan tẹ̀ jáde sí Manoa nínú oko. Ó ní kí ló ìyàwó Manoa nínú oko. Ó ní kí lórúkọ ẹ̀. Ó ní ìyanu lórúkọ mi. Orúkọ angel yẹn nìyẹn. Ó ní ìyanu lórúkọ mi. Ẹ máa ń tán pè ní Manoa. mo ti máa ń gbọ́. Bàbá Samson tó bí Samson tó ní Manoa. Samson alágbára. Alágbára ó jáde sí ìyàwó ẹ̀ lóko. So just like that, ṣe mọ̀, we have many baby pastors. ẹnìkan náà wọ ìyá àjà pẹ̀lú áńgẹ́lì nínú bẹ́ẹ̀lì. Jacob nígbà tó ń lọ sí olóhùn ní jẹ́ kó lọ. nígbà tó ń lọ Padanaramu nìyẹn. olóhùn ní jẹ́ oníkóní tí ò bá bless òun kò ní lọ. náà jọ ń jà. wọ́n jọ jà tílẹ̀ fi mọ́, ó wá mú ẹsẹ̀ Jacob báyìí ó lọ, òun ni Jacob fi yarọ. ṣé mi pààrọ̀ ni Jacob? bẹ́ẹ̀ni. Ọlọ́run Jacob tẹ́ ń sọ yẹn arọ ni egede ló yí ẹsẹ̀ tó fi lọ́ báyìí tó yí arọ. nígbà tí yẹn wá rí pé kò jẹ́ kóun lọ dì mọ́ títí di àfẹ̀mọ́júmọ́ ló bá súre fún ní a kò ní pè é ní Jacob mọ́ láti lọ́ọ́ máa pè é ní Israeli tí ń ṣe ìsọdí púpọ̀ èèyàn kún. tó sọ pé Jacob gan ìṣèyàn lásán tó fi lè bá ẹ̀mí jà. ó ṣàní àwọn ò gbàgbé tiwọn àwa gbàgbé tiwa ni ó ṣàní. So gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ bọ̀ nípa ti ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ má jẹ́ kí ẹ̀sìn ó kó bá ilé wa, ẹ má jẹ́ kí ẹ̀sìn ó kó bá ayé wa. Thank God àwọn pásítọ̀ kan ṣe ń understand, they are coming along with me lẹ́nu ọjọ́ mẹ́ta. Wọ́n ti gbà káwọn èèyàn máa lo àgbo, wọ́n ti gbà tára ìwọ̀n èèyàn ò bá dá pé wọ́n lè lo ewé lo egbò kan fi kí ọ ẹ̀. ṣé mọ̀ pé wọn ò gbà tẹ́lẹ̀? Ẹ̀yin náà mọ̀ pé wọn ò gbà tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. But àwọn ọmọ àtẹnumọ́, we continue to preach this until the whole world accept it. Agbára wà nù ewé. táwọn kan ń pè ní alternative medicine. Alternative. ṣé alternative gan ni owó ayé kó jẹ́ tí ìwà ipá wà lẹ́yìn. Ẹ̀gbọ́n kan nǹkan ló yẹ kó jẹ́ ojúlówó ọ̀nà. ẹ̀gbọ́n kan tí mo sọ ìtọ́jú ní àìsàn. nǹkan ti wá. láti pilẹ̀. Nǹkan ti wá. Tọ́ bá ya áńgẹ́lì nínú Bible òyìnbó náà fi yà. Ẹ̀yin ẹgbẹ́ jẹ́ kán ya èṣù. Èèyàn dúdú ni a tún níhùn. àwa ní ìwò méjì. Àwọn ní ìwò méjì, èṣù nìyẹn. I don't know who caused us in Africa. wọ́n bá ya Satan àdúdú. Ó wọ́n ní bá mo ya fi sọ. Jésù ajéyàn funfun. Ẹnìkan bá mi sọ lẹ́nu ọjọ́ ìta ẹ̀, ó ń dáde oníṣẹ́ lè wá sí Canada lọ́dọ̀ wa. Mo ní ẹ̀rí Fájúgbà torí pàṣẹ Fájúgbà bó fi mọ̀ yín. Mo níbẹ̀ tí bá máa wá ẹ gbọ́ o, mi ò lè lo oṣù kan àbóṣù méjì o. I'm not coming to stay in that white man. I will never go there. Ojoojúmọ́ mò ń gbàdúrà. I used to say it before everybody. Kò sí tí mo fẹ́ lọ ṣe bẹ́ẹ̀. ẹ lè visit. Mo lè visit kí n padà. Bá pẹ́tà oṣù méjì ó pẹ́tà nìyẹn. tẹ́ bá rí iṣẹ́ owó ńlá dọ́là ńláńlá. Kò sí dọ́là tí mo lè rí sà. Òyìnbó ilẹ̀ òyìnbó kì í ṣe tí ó bá sí àwọn aṣíwájú apọ̀dà tá a ní. We have bad managers in Nigeria. Nigeria is the best place that anybody should want to visit. ìlú tó dùn gbé níbí. Tó dùn gbé ni gbogbo nǹkan ló rọ̀ wá bí èèyàn lọ́rùn. ò bá bàjẹ́. Gbogbo nǹkan ló rọ̀ wá lọ́rùn, kò sí tí ò rọ̀ wá lọ́rùn. Oòrùn rọ̀ wá lọ́rùn, òjò rọ̀ wá lọ́rùn, ọyẹ́ rọ̀ wá lọ́rùn, atẹ́gùn rọ̀ wá lọ́rùn. Gbogbo nǹkan kò sí earthquake níbí, kò sí gbogbo ẹ̀, everything rọ̀ wá lọ́rùn.
bẹ́ẹ̀ mo mango tó bẹ́ẹ̀ sọ èso ẹ̀ sílẹ̀ kó tó dọjọ́ mẹ́ta yóò ti máa wò. It's only we have bad managers here. We have selfish leaders. We have followers of our executive arms of government. They are followers that are selfish. That tó yẹ pé ìmọ̀tara wọn nìkan náà mọ̀. Tán jẹ́ kó lóye iṣẹ́ àwọn olórí wọ̀nyí ó yọ. Mẹ́pẹ́ mo ti sọ gbà kan pé kò sẹ́ni tó fẹ́ jẹ́ president tó fẹ́ gbàdúrà pé kó orúkọ òun bàjẹ́. But we have psychopaths that are following them. Àwọn tó yẹ pé torí ń tọ́ máa jẹ they are not ready to say the truth. Ẹ ń sọ iye àwọn oríṣiríṣi àwọn ẹ̀mí wọ̀nyẹn. Bẹ́ẹ̀ni sà. Àti ìdí tó fi jẹ́ pé àwọn obìnrin ni wọ́n rí ọkọ ọ̀run àtàwọn ẹ̀mí mèrè sí jùlọ. It is true covenant. Ẹ bá wa tọ̀mọ́lẹ̀ síbẹ̀. They lure them into covenant unknowingly. Láìmọ̀ wọ́n mú wọn wọnú àwọn májẹ̀mú. Wọ́n mú wọn wọnú àwọn májẹ̀mú láìmọ̀. Ṣẹ́rẹ̀ mọ̀ pé tó flexible jù láti mú òní obìnrin. Adam had been in the Garden of Eden for more than 50 years before the creation of Eve. Bíbélì sọ bẹ́ẹ̀. After tí wọ́n dá Eve tán kò pẹ́ kò jìnnà ní gbogbo nǹkan dàrú ní lọ́gbà Eden and they were chased out of the garden. Because even the Bible says the women are weaker vessels. In the book of 1 Peter chapter 3. Ó ní ohun èlò ẹlẹgẹ́. Ohun èlò tí ò lágbára. 1 Peter chapter 3 verse 7. Ohun èlò tí ò lágbára. They are weaker vessels. Wọn ò lágbára. So they are wọ́n easy láti lè tètè manipulate. And that is why you see Baba ma discover who is a fake pastor, obìnrin lákọ́ discover. Who is a true pastor, obìnrin lákọ́ discover. Before you know it, ọkọ ẹ̀gá òní gbọ́nlé àti lọ àti dé. Ó mọ̀ sọ pé the only person tó ń gbowó obìnrin ní Africa òní pastor àti babaláwo. Ọkọ wọn ò lè rówó wọn gbà. A ní ẹ̀wọ̀ ọlọ́bẹ̀ mo ṣe dúró lẹ́sẹ̀ rí mi ìbálẹ̀ mi. Kò sí 10 kọ́bọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí pastor sọ pé à ń tó ń ṣe yín yẹn lọ́mú 200,000 wá wọ́n wà jáde. With all due respect ẹ̀yẹ obìnrin ẹ̀ má bínú. Wọ́n wà jáde. So ọkọ ọ̀run yẹn àwọn kọ́kọ́ wà tán máa ń kó jáde táwọn unseen angels the fallen angels wọ́n á dà pọ̀ mọ́ material things àwọn bá ètè wọlé kò sí bẹ́ẹ̀ ṣe lè tán kan sí tẹ̀yìn kí àwọn yín má kàn kẹ́ má gbé wọlé wọ́n á lè sójú á bá skin wọlé wọ́n á kun ojú wọn á bá ara wọlé ṣe rí bèbè tí wọ́n ń sè yẹn ilẹ̀kẹ̀ yẹn á bá wọlé ṣàkíyèsí pé ọkùnrin tí ṣìnà bá wà lára ẹ̀ tó bá róbìnrin tó sílẹ̀kẹ̀ ara ẹ̀ á máa múfù láláì mọ́ rí. Torí ilẹ̀kẹ̀ yẹn á ní bèbè yẹn set. á ló set. Then wọ́n tún ní àwọn kan tírítírí báyìí white and black báyìí tó máa ń ṣe wọ́n máa ń mọ̀ ọmọ obìnrin máa fàṣkẹ́ síta wọ́n máa ń fẹ́ kó jáde tó bá fẹ́ mú ọkùnrin kan mọ́lẹ̀ tó bá jọ ọkùnrin tó náà ní ṣìnà sára kò sí àwọ̀ ṣẹ́ straight not because the lady is beautiful but torí covenant tó attached mọ́ ilẹ̀kẹ̀ tó wà ní ẹ̀yìn. And through all these things mo sọ ńgbà kan mo lọ ṣe mọ́tò mi ní ọ̀dọ̀ mechanic bá a ṣe wà ń bẹ̀ làwọn kan wọ́n ní wọ́n ṣe promo gold chain ọ̀dẹ̀ mú wa ní ìgbà yẹn ó yẹ kó ta tó bá jẹ́ gold chain lóòótọ́ ó yẹ kó ta ní nígbà bí Nàìjíríà ṣe wà ọkẹ́ ìgbà yẹn ó yẹ kó ta ní 50,000 100,000 wọ́n dẹ̀ ń polówó ẹ̀ ní 1,000 cross ló wà ní chain yẹn mo wá ní kó fún mi ní kankan jẹ́ kí n ra gbogbo èèyàn wọ́n ní ṣe mi ò ń lo chain mo ní àwọn ọmọ ẹgbẹ́ tí mo fẹ́ lò ń bẹ́ ju táwọn ń lò mo fẹ́ make research lórí kíní yẹn mo wá mú chain yẹn dání mo wá bọ́ lọ́hùn sí olúwàjọ fi àṣírí tó wà ní kíní fi hàn torí wọn ó dá wọn lójú bíi pé wọ́n fi chain yẹn wọ́n fi ha ilẹ̀ báyìí tí ò dẹ̀ bó wọ́n da omo sínú omi wọ́n fi ń fọ̀ báyìí àwọn kan tó lè fi test wọ́n test wọ́n da ọtí sí gin sáà kí náà pé hot drinks wọ́n dà á sí kò dẹ̀ tí láti confam so kò wá sẹ́ni tó lè rí gold chain yẹn tó dẹ̀ rí bó ṣe jẹ́ original tó kọ́ tó pè ní very cheap 1,000 àwọn èèyàn ń rọ̀ṣẹ̀ lọ́jọ́ rẹ̀ tó ra 2 3 4 mo wá gba kíní yẹn mo wá wo cross yẹn mo wá rí i pé orúkọ náà kọ náà fi build the cross yẹn
natas ni wọ́n kọ natas wá báyìí orí ẹ̀ ló mú tó fi kíní yẹn sí orí natas lókè natas ó wá mú cross báyìí natas èmi wá ní kí turn ẹ̀ upside down mo wá turn ẹ̀ upside down mo wá rí natas mo wá rí Satan látàpá bí náà Satan gẹ́gẹ́ gẹ́gẹ́ àgbọ́yé natas tẹ́ bá turn ẹ̀ padà bá wá di Satan ara mi gbọ̀n mo àmùdání mo ní màá mú délé èmi ẹni kí n máa mú lọ lẹ́ni kí n máa kó mọ́ mu lọ sórí òkè kí n lọ gbàdúrà sí nítorí pé wọ́n ó tọ pinpin ilé gbogbo ilé tó bá wọ̀ it's just like MTN network now kò MTN ò ní kó mi tó wà á tọ pinpin ibi tẹ́ mú láì ní wọ̀ bẹ́ẹ̀ni ó ní wọ́n ó tọ pinpin gbogbo ilé tó bá wọ̀ ó ní gbogbo wọn pátápátá máa ṣiṣẹ́ ibi níbẹ̀ tọ́lẹ̀ máa jèrè ọmọ níbẹ̀ ọkùnrin tí ò bá sí àìníṣẹ́ ọkùnrin ló ń jẹ́ kọkùnrin máa gbé ṣe ìsọnù ẹ má bínú ẹ̀ tẹ́ ń lò ọkùnrin bí bá yé sọ ọkùnrin tí ò níṣẹ́ ló ń yarun àyà ẹjẹ́ lára kò tí a gbé mìíràn a máa yarun àyà kọkùnrin sọ pé òun ra ṣe ni òun fi sọnù ibi táwọn kan ti ń kọ àgbákò tí wọ́n ní fashion ibi táwọn ti ń kọ àgbákò tí wọ́n ní wọ́n wá rí i pé lásìkò tó ń lo kíní yẹn kò ní pọ̀ṣù nǹkan méjì wọ́n ó bẹ̀rẹ̀ sí ní àjọṣepọ̀ lójú oorun and let me tell you kò sí ẹni tó ní àjọṣepọ̀ lójú oorun tíṣẹ́ ẹ̀ tó ń lọ síwájú mọ́ àwọn alákanwà tí èèyàn bá la ayé èèyàn ò tó tẹ̀síwájú mọ́ bí kéèyàn máa kọjá lọ lórí bridge kó já sínú odò bí kéèyàn máa he ata lójú oorun bí kéèyàn máa mú ẹyìn kí ló ń pè pankánẹ̀ ó di ẹ̀yìn lójú oorun bí kéèyàn máa ní ìbálòpọ̀ lójú oorun dẹ́n gbogbo oúnjẹ tó ń jẹ lójú oúnjẹ ò bá jẹ rice kó jẹ yẹn ìka ẹyọkan ni oúnjẹ ayé ló jẹ ìka ẹyọkan ni mi ò ní fẹ́ dárúkọ ẹ̀ lórí afẹ́fẹ́ oúnjẹ ayé bẹ́ẹ̀ ni oúnjẹ ayé ni wọ́n lè pè é kó di own anything tó bá jẹ́ rice lẹ fẹ́ràn wọ́n á pè é kó di rice bẹ́ẹ̀ oúnjẹ ayé ni oúnjẹ jákulẹ̀ dẹ̀ náà lò náà pè ẹni tí wọ́n bá fẹ́ pa náà máa ń sọdá àìsàn sí lára ara ẹ̀ á wá wúwo tó bá jí láàárọ̀ ọjọ́ kejì á wá máa gùnfẹ̀ ìmí láti bẹ̀ ó máa ní ìsúkè tí ó bá mọ tó lè ṣe sí ìsúkè ó parí nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ ní tó ìgbẹ́sì lérí àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ lákàṣe tí ìsúkè adé ṣe kémi tá a dúró ní ti. so àwọn ẹ̀mí wọ̀nyẹn tó bá ti wọnú ènìyàn ó di ọkọ ọ̀run ni àwọnú ẹyẹ èèyàn ẹ̀kọ́ tó wọn kàṣà rí pé ẹlòmíì gan á jí lóru á dàbí pọ́nlálà á jí lóru wọn àjọ máa sọ̀rọ̀ mi àgbà lájọṣepọ̀ èmi àfowó síbi kan owó yẹn á disappear a ní kò sẹ́ni tó wọ ọbẹ̀ kí ìwà lọ́wọ́ òun lóòótọ́ kò sí owó yẹn á disappear iṣẹ́ ọkọ tó fẹ́ yẹn iṣẹ́ a máa ní problem wọ́n á máa jà ń gbà gbogbo ọkọ a máa ní problem ó lè ní access láàrin bíbà ẹ̀ síbẹ̀ yẹn wọ́n á dọkọ̀ ọkọ ẹ̀ ní wọ́n á ṣe gbogbo wọ́n á máa dààmú ẹ̀ ìmíkẹ̀ tí ò bá dúró dáadáa wọ́n á mú lọ ìmíkẹ̀ ibi tó bá ti lóun sá lọ chọ́ọ̀chì mi mọ́sẹ̀ ìgbà tó wá jẹ́ chọ́ọ̀chì tó ti mẹ́mi òun náà adẹni tó mẹ́mi ń bẹ̀ ẹ ṣàkẹ́sí pé gbogbo ṣe mẹ́mi tó ìṣòro ayé tiẹ̀ ò ní fi sílẹ̀ 80% àwọn tó mẹ́mi yẹn ni ò nílé ọkọ wọn ò dúró 80% wọn ò lọ́kọ 80% wọn ò níṣẹ́ tó dáa ilé wọn ìjà lójoojúmọ́ bó ṣe ń tún ayé alẹ́ ṣe tó yẹn iṣẹ́ tí 80% àwọn tó mẹ́mi yẹn ń ṣe iṣẹ́ tí ò yẹ ká bá wọn díẹ̀ tó ẹni tó ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ tó ń pe solution fáwọn èèyàn táyé wọn dá báwo ni wọ́n ṣe wá di wípé òun ta tòmátì òun ta epo mi ò níṣẹ́ tí ò da kọ́bẹ̀ tó yẹ kí wọ́n bẹ́tà jù bẹ́ẹ̀ lọ tó bá dẹ̀ máa ta ó yẹ kó ta ní higher standard. kí wọ́n tà kí wọ́n rówó gidi kọ́ rówó gidi kì í ṣe pé kí wọ́n máa kiri. ṣe pé kọ́ máa kiri. àwọn ẹni tí ò mọ Ọlọ́run la fi iṣẹ́ fún. And let me tell you about there's economic hardship in everywhere in the world. Forget about Nigeria or Nigeria. It is true we have bad leaders. Ìyẹn kọ́ ló affect economy wa. Àwọn infrastructures, àwọn mèremère tó yẹ ká ṣe sí ìlú ló affect. Everywhere in the world, if you don't work, you cannot see money. And you can work yet owó tó ń rí kó má fi ṣe kan tó ò bá ráàánú Ọlọ́run gbà.
so ẹni tí àánú bá sọnù fún òun ló ń sọ pé ibì kan ò dáa. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ fi nílò wòlíì. Mo tún padà síbẹ̀ yẹn bí tọ́pọ̀lọpọ̀ ti nílò wòlíì nìyẹn. Tọ́pọ̀lọpọ̀ ti nílò wòlíì nìyẹn. Kí la ó ṣe tọ́nà ẹni ìyálà? Kí ló ń tó wà ń di ọ̀rọ̀ ẹ̀? Ta ló ṣẹ̀? Ta ló ṣe ọkùnrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀? Mo ní ẹ̀sà bá kan gbàdúrà fún mi ò rò pé nǹkan kan lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ tó bá jẹ́ according to church tó lòun ń lọ, mi ò fẹ́ dárúkọ church, kò lè ṣe ohun tó yẹ kó ṣe. Èmi ò bá dẹ̀ ṣe anything fún, á kà mí kún àwọn tó ti ń gbowó ẹ̀ tó sọ torí ó ròyìn àwọn tó ti gbowó lọ́wọ́ òun. Wọ́n ní wàá kà mí mọ́ wọn. Nítorí ẹ̀ kó ṣe ni pé kó lọ ra odindi ẹran, kó mu lọ sí orí ìyá ẹ̀, kó lọ ṣàdúrà, kó lọ bẹ̀bẹ̀. Nígbà ẹ̀ lọ́nà ẹ̀ tó dáa. Ṣùgbọ́n ìyá ẹ̀ ti kú. Ìyá ẹ̀ ti kú ṣùgbọ́n nígbà tóun wà ní ọmọ 13, 14, 15 years, ìyá ẹ̀ mú ó ń bá ìyá ẹ̀ lò pọ̀. Gbà tó ló wá fi àṣírí ẹ̀hàn mi àti sọ́gà ẹ̀rù ń bà mí, mo sọ fún nìkan bàbá ẹ̀ mo rí o, ó ní mi ò parọ́ sọ̀mdà tó tán. Mo lẹ́rù ń bà mí gan láti sọ fún yín tó etí wo ló ń bà yẹn gbọ́. Lọ mú ẹran yẹn lọ sí orí ìyá ẹ̀. Kọ́ńpẹ́nà tó wà láàrin yín kẹ̀kẹ́ bàjẹ́. Ewúrẹ́ yẹn tán bá ṣe tán kán pín, wọn ò gbúdọ̀ ṣe é, kán pín ní tútù. Gbogbo ẹni tó bá ní ìsásìkò yẹn kán pín fún wọn, ìwọ fúnra ẹ̀ ò dẹ̀ gbúdọ̀ jẹ́ bẹ̀. Tó bá wá rẹ́ni gbé aládùúgbò yẹn gbé lọ síbi táwọn tó ń tọrọ bára ti ń tọrọ bára, kán gé kán pín fún wọn tútù. Ló bá bọ̀. Kì í ṣe irú eléyìí tí wòlíì àbábaláwo kà bá fa kà sọ pé lọ mú ewúrẹ́ wá táwọn mọ ohun tó gbẹ̀yìn ewúrẹ́. Wọ́n ní àti báyìí ṣe fún ara ẹ̀ ló ń tó bá nílò ewúrẹ́ ẹ má jẹ́ àpọ̀rọ̀ tọrọ wa jẹ, ṣùgbọ́n ẹni yẹn fúnra ẹ̀ ni yóò fúnra ẹ̀ pẹ́ táwọn ẹ̀ pé lóòótọ́ lòun pín kínní yìí káàkiri. Bẹ́ẹ̀ bá wá tó sọ́ọ̀sì wọn ní ṣé wòlíì lélẹ̀ ìbáyìí. Tọ́ ìyá ò dàbí sàláàdì o, kò dàbí gàrí. Ẹ tó wà mọ gàrí Ìjẹ̀bú mu dáadáa bá pé ìyá ò dàbí gàrí Ìjẹ̀bú. Bẹ́ẹ̀ni. Ọlọ́run máa ràn wá lọ́wọ́. Àmín. Ẹ ṣé gan ni a dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín fún àwọn àlàyé tẹ́ ti ṣe. Àwọn ọkùnrin tó níyàwó ọ̀run náà. Bẹ́ẹ̀ni sà. Báwo ni ẹ ṣe ń wọlé kí sí lọ́nà àbáyọ fún tọkùnrin tóbìnrin? Wọ́n á máa tó máa ń wọ́pọ̀ jù lọ́dọ̀ tí wọ́n ní pé wọ́n máa ṣàkíyèsí pé wọ́n ní ìbálòpọ̀ ojú oorun. Ìmí àjí arípọ̀n ti dá àtọ̀ ọmọkùnrin sára, gbogbo ara ẹ̀ á tutù. Wọ́n níyàwó ọ̀run. A béèrè náà ni kí ni ó fa ìjà tó ká láàrin wọn. Àwọn ọkọ ọ̀run àti ìyàwó. Ẹ rí i pé ìgbà tá bá ṣe tẹ tóbìnrin míì tábà yìí tó bá tọ́jọ́ kẹta á pè mí dádì gbogbo ara wọn ló lé wọ́n náà ń dúró jáde látọjú oorun ní ìjà nìyẹn wọ́n gbọ́dọ̀ nà ẹ́. Ara ẹ̀ á lé lójú ẹgbà ìmí àrójú ọwọ́ létí ẹ̀ látọjú oorun wá ni o. Wọ́n ní fọkànbalẹ̀ kì í ṣayé ló ń bá ẹ̀jà ó ṣe bọ́ nìyẹn. Wọ́n nà á kúrò lọ́dọ̀ wọn. Àtọkọ ọ̀run àtayọ ọ̀run kò láǹfààní tí ń ṣe fáwọn tó bá ní. Kò sáǹfààní. Ẹja àlébù nìkan ṣoṣo ló rọ̀ mọ́. Àlébù ló ní torí they are fallen angels. Bó ṣe ẹni tí yóò ìmí tó bá jẹ́lẹ̀ tó ní control pẹ̀lú ọkọ ẹ̀ tó ní rapport gidi á gbé ọkọ ọ̀run yẹn mọ́ra wọ́n á máa bì sí ọkùnrin yẹn bí àdéhùn rẹ̀ ó sì máa ní problem. Ẹni tó kó ọrọ̀ jọ tí kì í ṣe lé òdodo bẹ́ẹ̀ sọ pé yóò fi sílẹ̀ ní agbègbè méjì. Ọkọ ọ̀run lè jẹ́ kí ọkọ ìyàwó inú ayé kó máa ní láárí sí i. Látọwọ́ ìyàwó yẹn. Tó bá ń tọ́jú ìyàwó ẹ̀. Látọwọ́ ìyàwó yẹn. Òun náà fi máa ń sọ fún ẹ máa gbé pé máa ń sọ fún àwọn ọkùnrin kan pé lọ tọ́jú ìyàwó ẹ dáadáa tó bá ti ń fẹ́ máa ṣe fún. Bínú ẹ bá ṣe ń dùn. Bínú ẹ bá ṣe ń dùn ní kàá máa lọ ó wà bẹ́ẹ̀ dáadáa. Ṣùgbọ́n gbogbo nǹkan wọ̀nyí náà tó bá jẹ́ ní tó gbọ́n tó bá ti rí nǹkan rẹ̀ jọ dáadáa tó ti kó má yà yòjù kó má sinmi le kó tó súnmọ́ àwọn tó gbọ́n náà. Kó súnmọ́ àwọn tó gbọ́n. Tó rẹ́ni tó fún àgbà. Kó súnmọ́ àwọn tó gbọ́n. Tó lọ́gbọ́n tó tún máa ń dá sí tán máa wọ́n sọ ìyàwó yẹn wọ́n pè kí ní ẹyẹ kan ní kíyòdò lóńdó. Wọ́n sọ di kíyòdò ẹyẹ náà ni o. Kíyòdò. Ẹtì ẹyẹ náà mọ̀. Mi ò dá mọ̀. Wọ́n sọ di kíyòdò lóńdó. Irú ẹyẹ wo ni kíyòdò kí ni ìtumọ̀ yẹn? Ẹyẹ àgbà ni. Tọ́ bá ti rèé apá ẹ̀ tán ti gba agbára tí ò lágbára láti takò láti fò mọ́ náà pè ní kíyòdò. Ẹyẹ náà láti máa pé bẹ́ẹ̀ kì í ṣe ẹyẹ gidi mọ́ kò lè ṣe nǹkan kan mọ́ ọkọ yẹn láwa dominate
gbogbo ohun tó ti gbà ó ti gbà ń gbà yẹn mílíọ̀nù tó wá dẹ̀ ti sọ́ di kí odó yẹn wọ́n ti lé ọkọ ọ̀run ohun tó gbà yẹn ó gbàgbé ọgbọ́n òpin síbì kan. ẹ wá wò báyìí nígbà tẹ́ ń sọ̀rọ̀ nípa ọkọ ọ̀run lẹ́ẹ̀kan ẹ láwọn tí wọ́n ní ẹ̀mí ọkọ ọ̀run yẹn ẹ̀mí ọkọ ọ̀run yẹn wọnú wọn tó ń bá wọn sùn bá wọn ṣe yẹn wípé ẹ̀mí èmèrè ni kí wọ́n ní ìyàtọ̀ tó wà láàrin ọmọ ẹlẹ́gbẹ́ àtẹni tó lọ́kọ ọ̀run. ẹlẹ́gbẹ́ ṣẹ́rí nígbà tí wọ́n bá wọnú ẹ̀mí yẹn wọ́n á bára wọn bí ìpàdé àwọn ayé ẹni ìní wọ́n á níbi tán ti pàdé ọ̀hún lẹ́lẹ́gbẹ́ ṣó yẹ yín báyìí dé àwọn kan máa ń ṣe mistake kan wọ́n ní látọ̀nà ti máa ń rán wọn wá sáyé is error fallen angels yẹn ló máa ń pè wọn bẹ́ẹ̀ ibi tó ti máa ń sọ pé wọ́n rán wọn sọ́dún ní káwọn máa ń ṣàlàyé pé kí àwọn aláboyún máa rìn láago kan ọ̀sán torí possible kọ́ lé káwọn ọmọ ẹlẹ́gbẹ́ yẹn kọ́ lé ọmọ jáde kúrò nínú obìnrin yẹn kí àwọn fúnra wọn kọ́ ṣe kí ni. káwọn ẹ̀mí yẹn wọlé. kọ́ wá gbàgbé bí wọ́n sáyé but they are still fallen angels. They are fallen angels. So ìpàdé wọn mọ gbogbo ibi tí wọ́n wọ̀ ìpàdé wọn náà ń pè ní ẹlẹ́gbẹ́ àwọn eléré ọmọ. ká gbà pé lára àwọn fallen angels yẹn bóyá òun lára àwọn àwòrán míì tàbí àwọn nǹkan míì tó kàn máa ń lọ fìrì tí àwọn ojú lásán kì í sábà lè rí ṣùgbọ́n kámẹ́rà máa ń rí dìmú tí wọ́n máa ń rí táwọn òyìnbó máa ń ṣàfihàn káwọn pè lára àwọn ẹ̀mí yẹn ni. ṣé there was a time tí kíní kan ṣẹlẹ̀ ní ọ́fíìsì ọ̀rẹ́ mi kan ohun tóun bá ti dé kọ̀ǹpútà kíní ni ohun tóun bá ti débẹ̀ ó ní gbogbo machine wọ̀nyí á gbóná bíi pé wọ́n lù ú mọ́jú ó ní kò dẹ̀ yé òun wọ́n ní ṣé kí n fọ́ ẹ láṣìírí kan kó gẹ́ẹ̀tì kan tó ń ṣẹlẹ̀ ó ní ẹ̀ mo ní kó lọ sẹ́ẹ̀tì CCTV camera sí ọ́fíìsì ó wá sẹ́ẹ̀tì ẹ̀ bìlẹ̀ pé ńgbà tó dọjọ́ kejì òun tó rí nítorí ó ń rí àwọn èèyàn tí wọ́n ń tà tí wọ́n rà bọ́n ṣe ń ṣe lọ́sàn-án yẹn tó ń ṣe lóru tó ń tẹ kọ̀ǹpútà nínú CCTV kámẹ́rà yẹn ń gbé bẹ́ẹ̀ kò capture face wọn aṣáà rí fìrífìrí àwọn èèyàn tó ń lọ tó ń bọ̀ tẹ́lẹ̀ ó pọ̀. ṣé wọn ò tí ì delete footage wọn. máa béèrè lọ́wọ́ ẹ̀. àwa nílò ẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ̀ láti fi tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí. máa béèrè lọ́wọ́ ẹ̀ ó wá lọ ká àwọn ṣọ́ọ̀ṣì ẹ̀ wá dídì rẹ̀ àwọn náà ń sọ wọ́n ṣe Holy Ghost fire. wọ́n fẹ́ kẹ́mi Ọlọ́run lé ẹ̀mí èṣù ẹ̀mí òkùnkùn jáde. nígbà tó lè tó ní pé kí ni ẹ̀ ò stop fún ara rẹ̀ mo ló ṣe ní kí la lè ṣe mo ní you are not talking a ṣe wá ṣe tọ́lọ́ ṣe wá dánwọ́ ni. ṣé àdúrà ìgbàgbọ́ kò lè lé ẹ̀mí òkùnkùn jáde ni. mo ló láwọn tá a fún ní àṣẹ ẹ má ṣì mí gbọ́ mo sọ lẹ́ẹ̀kan ohun tó dá mi lójú làwọn kan tí mò ń sọ kí pé mo kà déédéé ń sọ̀rọ̀ but many pastors because they are fake wọn ò ní jẹ́wọ́ ohun tí mo sọ yìí àwọn tá a fún ní àṣẹ tán bá gbómi kalẹ̀ tán bá sọ pé báyìí ló kókó rí ń tẹ́ bá lò fún àrí bẹ́ẹ̀ tínú bá ń dùn ìtọ́ bá ní ẹ lọ mú ẹ mú bẹ́ẹ̀ kí n ṣe gbogbo èèyàn la fún láṣẹ yẹn nínú gbogbo pastors tó ń gbọ́ mi tó wà ní gbogbo àgbáyé tó bá pé 2 million tó bá pé 1,000 ìta fún nú ẹ̀ ò pé 50 bẹ́ẹ̀ àwọn tá a fún wà ṣé bàbá Adébóyè ló máa gbómi síbẹ̀ tó máa pàṣẹ sí tàṣẹ òní gorí ẹ̀ á fún láṣẹ Díkẹ́ Olúkọ̀yà ló máa gbóṣùwà tó máa pàṣẹ sórí ẹ̀ tí ò ní ṣẹ́ ni á fáwọn wọ̀nyí láṣẹ àwọn tá a fún òwá pọ̀ ni ẹ karú wọn tó wà nílùú yìí ẹ gbọ́ mi ẹ karú bá Adébóyè iye Adébóyè tó wà nílùú yìí ẹ karú Díkẹ́ Olúkọ̀yà tó wà nílùú yìí ẹ karú Oyèdépò tó wà nílùú yìí mélòó wọn. ṣé kìí ṣe torí pé àwọn yẹn ti di ní ńlá. ṣé ààrẹ tó ń di ńlá jù wọn tí ò lè pàṣẹ sómi àwọn kan ti ṣe ìrànṣẹ́ kádébóyè tó bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ṣe wà láyé wọn ò lè pàṣẹ sómi kó rí bẹ́ẹ̀ a ò fi fún wọn àwọn tá a fi rán nìwọ̀n yẹn kó kálukú dúró sí ọ́fíìsì ẹ̀ tá a bá fi rán àfihàn ni kò sáṣìṣe ńbẹ̀. torí TB Joshua náà lágbára nígbà yẹ. bẹ́ẹ̀ ni sá àfihàn ni àwọn tá a fi fún you cannot imitate them you will be fake eventually you become fake.
ṣé bọ́ǹkì máa ń gbọ́wọ́lé èèyàn ni Riyad Bọ́ǹkì. kì í ṣe ó ń gbọ́wọ́lé èèyàn ni àfihàn ni ṣe bá rẹ́ni tó dìde lẹ́yìn bọ́ǹkì tó lóun fẹ́ máa ṣe ìyanu irú bọ́ǹkì tó ní kán gbòkú wá tí wọ́n gbòkú wọn padà nígbà tí ó dìde ẹ̀ ń tà fi ṣe ẹ fẹ́ sọ wípé Ọlọ́run ò sí ńbẹ̀ nínú pàdé Ọlọ́run wà ńbẹ̀ àṣẹ ara ló ń gbé àṣẹ ara ló ń gbé ìmọ̀ yìí dẹ̀ rèé eléyìí tá a fún mi a lè má fáwọn tí mo dárúkọ wọ̀nyí a lè má fún wọn bàbá tó bí mi lọ́mọ máa ń ròyìn kí ní ẹ̀dọ̀jọ́ mẹ́ta tó bá wo ewé kan lẹ̀ báyìí tó bá wò tó wò á kà mú ewé yẹn á mú ewé yẹn máa ń dádì mi ń tẹ́ṣe ewé kíní ọlọ́ngàn ò mórúkọ ẹ̀ ẹ̀dẹ̀ ń lò á dẹ̀ rí bẹ́ẹ̀ àṣẹ ọwọ́ tiẹ̀ làṣẹ wà tó bá ti já báyìí á ṣiṣẹ́ o bàbá mi ò mórúkọ ewé ṣùgbọ́n kò sẹ́ni tó lè bá ìṣòro dọ́dọ̀ bàbá a kàn já ewé kan ibi tó bá dúró sí lónìí máa sọ pé ọmọ wọn láwọn ọjọ́ kan mo bá jáde nígbà tí mo ṣe wà kékeré mo tẹ́lẹ̀ bàbá kiri wọn lọ́mọ kan wọn lórí yẹn ń fọ wọn ti gbé káàkiri bàbá mi ní bí bàbá mi ṣe máa ṣe nìyẹn ó wá ń lọ mú dáàdì ẹjẹ ń lọ bá yín já wá ọmọdé nìyẹn bàbá dẹ̀ dé di ewé yẹn ó dẹ̀ já ó dẹ̀ gbó báyìí ó dẹ̀ fún sórí ọmọ yẹn ó fàtẹ́gùn sí ọmọ tó ti ń ké tó ti ń ṣe kíní kan lára ọmọdé ìbàlẹ̀ wọ́n á bèèrè lọ dáàdì mi wà láyé wọn pé bàbá kí lorúkọ ewé yẹn dẹ̀ gbólóhùn lẹ pé ó ní mi ò pé gbólóhùn kankan ó ní mi ò morúkọ ewé tí mo jáde ó padà yé mi. Gbogbo igi télégbèdè tí wọ́n bá ti fọwọ́ bàbá yìí nínú àṣẹ lọ́wọ́ wọn wà kí ìka ẹlòmíì kẹ orí ahọ́n làṣẹ tiẹ̀ wà. ó kàn sọ̀rọ̀ ni ọ̀rọ̀ àṣẹ. bẹ́ẹ̀ ẹlòmíì ikùn làṣẹ wà ọ̀rọ̀ tó bá lanu báyìí ọ̀rọ̀ á máa jáde àṣẹ ikùn lọ́rọ̀ láfi tiẹ̀ sí tó bá ti ń lanu báyìí àwọn ọ̀rọ̀ tó máa jáde ẹ̀rí pé ó yàtọ̀ sí ọ̀rọ̀ ordinary ọ̀rọ̀ pàkà sọ̀rọ̀ ṣá bá a ṣe fún kálukú nìyẹn ẹni tá àwa fi ṣe àṣẹ rán tó náà lọ ń ṣe ṣekerébébé wàá kà ṣekerébébé wàá ń dára ẹ ẹlòmíì gan ó ti disappoint ara ẹ ẹ ṣé gan ni adúgbò pọ̀ lọ́wọ́ yín fún àwọn àlàyé tẹ́ ti ṣe nípa ẹ̀mí ọkọ ọ̀run ẹ̀mí mèrè àti àṣà tó fi wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹ̀sìn kí ni ìyàtọ̀ láàrin wọn adúgbò pọ̀ lọ́wọ́ yín bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fáwọn èèyàn tó ń wò wá àwa ní kẹ́ ẹ pé nọ́mbà yín ṣùgbọ́n a mọ̀ pé ọwọ́ yín máa ń kún ní gbogbo ìgbà ẹ bá wa dárúkọ yín fáwọn èèyàn tó ń wò wá. orúkọ mi ni wòlíì SOT Robert tí gbogbo èèyàn ń pè ní òkìkí Jésù. kò ní jù bá ń lọ fún tàsìkò yìí Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. ọdọọdún ní sápọnrú ọdọọdún làgbàgbà ń rú ọdọọdún làgbàgbà ń rú ọdún tuntun ìgbéga tuntun àlàáfíà ìdàgbàsókè àìkú baálẹ̀ ọ̀rọ̀ làwa ń fẹ́ baálẹ̀ ọ̀rọ̀ ní tiwa. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. Ọlákúnlé mo dé ọmọ yẹn ti dé gbogbo ọmọ Yorùbá ẹ ṣeun púpọ̀ ìfẹ́ tí ẹ ní ga mo mọ̀re o ìfẹ́ tí ẹ ní ga mo mọ̀re ẹ̀yin ṣálọ́ Ọlọ́run lò fún wa lórí ìkànnì wa Yorùbá Gidi. gbogbo yín láàkì ibi tẹ́tí mọ́wọ́ kò máa ní tán bẹ̀ àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun gan ẹ̀yin ti Amẹ́ríkà ẹ̀yin ti London ẹ̀yin ti Canada ẹ̀yin ti Germany gbogbo diaspora ẹ ṣeun gan. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lẹ láàkì gbogbo yín láàkì láti Yorùbá Gidi gbogbo yín láàkì o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. àṣebà ọba tó láyé o ìbà Olódùmarè ọba mi àríra àlá àbẹ̀sílù kiri bí àjèrè ọba tó dá wá sí o
mẹ́bọ̀hún gangan la dúpẹ́ fún. Yorùbá Gidi máa ń dúpẹ́ o. Ibi ẹ̀sìn wá dé lónìí ó kọjá òye ta wá gan. Adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ pẹ́ òkun. Ẹ̀yin tí wà nílé lóko adúpẹ́ gan ni o fún àdúró tí a kì í yàn. Èèyàn bíi ti ń ṣọ̀wọ́n ọlọ́ngọ́. Ẹ̀yin lè jìká tí ò jẹ́ ká ṣọ́bọ̀. Àṣẹ iṣẹ́ àmọ́dún kójú máa rọ́dún. Ká má rogun wàhálà kájọ fáyọ̀ ṣẹ́dún. Pẹ̀lú ire owó ọmọ àtẹ̀mí gígùn. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o.